Sundo, 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 ọkùnrin líle bí ọlọ́ta sundo, ọkùnrin gbáìgbáì bí òkè sundo, ọkùnrin wúwo bí irin sundo, àríjẹgbọn yọ àrẹwù yọ sundo, wàhálà nílé wàhálà lóde sundo, ọkùnrin líle 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 sundo, ọkùnrin pọ́npọ́n bí odò sundo, 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 ọkùnrin líle bí ọlọ́ta sundo, ọkùnrin gbáìgbáì bí òkè sundo, ọkùnrin wúwo bí irin sundo, ará àdúgbò ẹ paramọ́ sundo kò ń bọ̀, olórí odò orí ẹ̀ mú sundo kò ń bọ̀, kò sẹ́ni tó jẹ́ gbéná wojú ẹkùn láláì ṣàwò sundo, sundo, sundo kò sundo, sundo, sundo kò sundo, sundo, sundo kò ọkùnrin líle bí ọlọ́ta sundo, ọkùnrin gbáìgbáì bí òkè sundo, ọkùnrin wúwo bí irin sundo, gbogbo aráyé ẹ wá kọ́kàn lára sundo kò bímọ ẹ wá kọ́kàn lára sundo kò àti fẹ́yàwó nira owó ọbẹ̀ ló ṣòro, àti bímọ òyì títí àti tọmọ iṣẹ́ máa ní sundo, sundo, sundo kò sundo, sundo, sundo kò sundo, sundo, sundo kò ọkùnrin líle bí ọlọ́ta sundo, ọkùnrin gbáìgbáì bí òkè sundo, ọkùnrin wúwo bí irin sundo. Sundo, sundo, sundo kò sundo, sundo, sundo kò ọkùnrin líle bí ọlọ́ta sundo, ọkùnrin gbáìgbáì bí òkè sundo, ọkùnrin wúwo bí irin sundo. Sundo, sundo, no sala ni go bẹ́ẹ̀. No sir. Bring your key, bring your key. Bring your key, officer. Àjọyà. Àbátá Ìbàdàn àjọ ń gbélé ni. Go. Ẹ ṣe àbátá Ìbàdàn. Oya go jọrí. Ẹ ṣe kọ. Táìbà dé. Ẹ padà. Àlọ́ wa ni wọ́n bẹ̀rẹ̀ bọ̀. Wọ́n ti àtà ìbá o. Ó ṣe ọ̀gá. Páàkì. Mo lọ sá lọ. Ẹ paná. Yes, particulars. Wọ́n lè jáde. Nnáwó ni kí n jẹ́ kọ́. N ò ní respect for ọlọ́pàá rárá. A ṣe bó ṣe wù wọ́n ṣá. Oorun àtọ̀jọ́ kí n pẹ́ ń bíbáyìí ni. Bóyìnbó ti ṣe nìyẹn torí atẹ́gùn náà fi ṣe. Ìrọ̀bà yìí ẹ̀jẹ̀ òyìnbó ló lẹ́nu sẹ́lótèpù mọ́ báyìí. Òyìnbó ló ṣe lé báyìí.
Officer, sir. Take control. Bẹ́lẹ̀. That's it. I'm going to start. Three. Receipt license mi nìyẹn. Receipt. Bẹ́ẹ̀ni. Olùwàjà ni ọjà ni. Rárá, tẹ́yìn bá lọ ṣe test, tẹ́ ẹ bá ti pass, wọ́n á fún yín ní receipt pé ẹ ti pass. Nígbà tí license bá wá jáde, wọ́n á ṣe wá fún yín ní original license. Ẹ wo ṣe jẹ́ kí license òde kó tó máa wá mọ́tò. Ṣé mi ò ní jẹun nígbà tí èyí pé mi ò pass bí mo ti pass? Ìwọ pass ta ló sọ fún ẹ? Ìwọ lọ tó lọ sí computer center lọ type ìwé. Ta ló kọ eléyìí? Kí lẹ fẹ́ fi yẹn ṣe ẹ bá mi kówé ọkọ̀ mi ó jire? Gbogbo sí ń jẹ́ kí mọ́gà. Mi ìjágbó mọ̀ràn mo ní ẹ bá mi kówé ọkọ̀ mi àbí? Ó ṣàárọ̀ ìjọ nítorí Ọlọ́run ní bá ti ń jẹ́ o. Ọlọ́run ní dá ẹ dúró. Very good. Mo ń put to ẹsẹ̀ wípé ntomuwa is fake. Fake! Èmi ò mú fake wá o. Gọ́ọ̀mẹ̀ntì ló fún mi. Sórí mi. 25 years nínú iṣẹ́ ọlọ́pàá, no promotion, no demotion. Orí para máa kan mí. Wàláì máa fẹ́ yín ya máàpù Nàìjíríà sẹ́la. Èmi lè wá fẹ́ kanra mọ́. Ẹ wo ọ̀gá jẹ́ kí n bá sọ̀rọ̀, ẹ má wọ̀rọ̀ jẹ́ kí n bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ bínú kọ́ lélẹ́yìí o. Mú 5,000 naira wá kí n bẹ́ẹ̀ fi bí ọ̀gá sí. Torí tí wọ́n bá fi bí ọkọ̀ ìdé station. Oṣù mẹ́ta wọn ni wọ́n gbélé fún ẹ. 5,000. Yes. Owó kíni kí la gbé kí la jù. Mi ò ní 5,000 tí mi ò. O jẹ́ sẹ́tù ààrẹ sí. O tún máa lọ irọ́ lọ́rùn. Èmi ò ní 5,000 kankan èló mo tí ì pa lẹ́nu tẹ́ni lọ wá 5,000. O ní 5,000. Mi ò ní. Ọ̀gá. Tẹ́ kí mọ́tò fẹ́ pa ẹ́. Mọ́tò ò ní pa mi o. Sẹ́yìn náà fẹ́ kí mọ́tò pa yín náà. Kí ló dé ká máa sẹ́pẹ̀ fún yẹn gan-an? Mọ́tò fẹ́ pa yín náà ni. Ọ̀gá ìpínlẹ̀ ṣe ká máa lọ station. Mamu lọ. Èyí tẹ́ ẹ ṣe ò lè help mi. Sẹ́rí, ẹgbẹ́ tàbí ìkùkù mi. Ẹ má bínú. Ẹ má bínú. Mo dé station báyìí mo nọ tiẹ̀ mọ́lẹ́ ni kò sí káńtà mi. Ó dé ẹjọ́. Ẹ má ìjà lẹ́kùn ọkọ̀ eré. Wọ́n gbé fún mi ni àbí kí ni gbogbo eléyìí báyìí láàárọ̀ kùtùkùtù. Inspector General ò lè bá mi sọ. Commissioner of Police ò lè bá mi sọ. Sọ́dọ̀ àǹbò là ń lọ ní ìsìn. Station tọ́wọ̀n padà station straight. Ọ̀gá jẹ́ kí ni Mass ilẹ̀ gbogbo ẹ̀ lájọ́ máa kọ̀ lónìí. Ọ̀gá ẹ bá ṣẹ́tù mo kẹwàá jí sẹ́mi. Kò sí wàhálà mo kájú ẹ̀ táwọn ò bá kájú ló máa ya ni mo kájú eléyìí. Àwọn mọ́tò rẹ̀ fẹ́ ya ìkójẹ kẹ́kẹ́kẹ́kẹ́. Ọjọ́ ìjẹ̀bù ó gbàgbé kó ló máa sọ fún mi. Wọ́n kọ́ mọ́kọ́ tá o. Tí ẹ lójú ilé máa bára mi o. Another chance kò mọ́kàn wà. Tí ẹ lójú ilé máa bára mi. Wàhálà ayé ò lè fọ́ọ̀kù forí sọ ni. Okay sir. Okay sir. Ọ̀dẹ̀ ó lé jóṣì. Ṣé kó sẹ́tù just 5,000 naira? Ó jẹ́ àrílé ni. Ṣùgbọ́n Gbogbo nǹkan ṣe ò dáa. Láàárọ̀ kùtùkùtù tí mi ò tí ì pawó kankan. Ní ẹ̀yin èrò tọ́lọ́ mọ́ gbogbo sẹ́tẹ̀ ń ṣe. ọjọ́ fèsì wájú gbó kàn mọ́ di ilé ló máa bá mi. Ní mo sọ bẹ́ẹ̀. Mo mọ̀ pé ohun ẹ̀dẹ̀ tó báyìí. Ìwọ̀n bẹ́ẹ̀ mi á gí bẹ́ẹ̀ yẹn. Ohun ẹ̀dẹ̀ tó báyìí. Wàláhì mi ò gbowó mọ ẹ̀wọ̀n ló lọ straight. Àwòkó. Ìgbé tó máa sún sẹ́ẹ̀lì tó máa sún ẹ̀. Bèbè. Wàláhì the first one week wọn ní gbàgbọ́ yìí ẹ̀. Màá tẹ̀ fi máa fi pò tí mo jẹ́ màá fi hàn. Bẹ́ẹ̀ni á gé ní checkpoint. Ṣé bí station ni? Màá jẹ sankú yà. Yàtọ̀ òkè náà tó ti dá yẹ́ abẹ́ sọkún. Ìyá tèmi ní bá mi sunkún mo ti sọ pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Mi ò fẹ́ fèsì burúkú fún yín ni o. Ẹ má ṣe pé fẹ́ mi mọ́ o. Bẹ́ẹ̀ yẹn wo bí sí mi dá bá a máa fọdún wọ́dún ni. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ọlọ́pàá ìwò òde. Very good. Na straight. Close your leg. Mo ní straight. Ẹ ti ń dùn ẹ̀ mo ní straight. Ṣé straight rè? Ṣé straight? Yes. O wá fẹ́ jẹ́ dédé yàkúnyà gan. Ẹ̀rù Martin Awẹ̀ èso àlà. Máa tẹ́ ẹ lọ́rùn. Kò sí iye tó lè fi bẹ̀mí báyìí tí mo máa gbọ́. Kò sí.
ẹ sọ̀kalẹ̀ lákọ̀ọ́kọ́ náà ẹ kọ́ bá ń kówé ọkàn yẹn. kí ló dé. fáwọn ọmọ 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 bẹ ṣeré ni màá fọ́ ojú yín dànù ó yẹ kó sínú sẹ́ẹ̀fù tí mo ti kó fún yín ó yẹ máa bọ̀ nílẹ̀ ẹ fẹ́ sálọ orí yẹn fẹ́ burú. ọjọ́ ìyá yín pé ẹ má bọ̀ nílẹ̀ ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni má pè tí a máa kò yẹ kí irú yín tún kùnú sí ọlọ́pàá mọ́ ẹlẹ́dàá àwọn tí wọ́n dá sí ọlọ́pàá lóde ní gbà fún irú yín tẹ̀ ń bá sí ọlọ́pàá jẹ́ lákọ̀ọ́kọ́ náà ìwé ọkọ̀ tí mo kó fún ẹ sọ pé àbí ò pé. ó pé sà. rìsíptì tí mo fún ẹ mo fọwọ́ ara mi kọ́ ni àbí tìjọba ni. stamp ìjọba wà nbẹ original ni. kí ló wá dé tó ní kí n lọ mú 5,000 wá. owó kíni yẹn. ẹ tú àìsí ẹnì kejì mi ẹni ẹ rí pé mò ń ṣẹ́jú sí pé. ẹ tó ń parọ́. ẹ fẹ́ wọ́n ní kò fún bọ̀dá lẹ́ẹ̀ mọ́. ẹ tó ń parọ́. o ti kéjì jẹ ẹ sà ẹjọ sà ẹjọ sà láti ẹjọ sàmà ẹjọ sà. ọjọ́ ìyá yín pé lórí. sàmà ẹ má bínú àlọ́ station ma sà. station náà la wà ibi tí a ti kẹ́kọ̀ọ́ fúnra wa rèé. lọ́dọ̀ àwọn ohun. ǹjọ́ gbọ́n pa sòǹdókò rí. sà o ti gbọ́ rí. bẹ́ẹ̀ sà. sòǹdókò ló fojú kan lé ni. ẹ sà mo ṣe ìrìn lónìí ní sà mo ní sọ fún ọ́fíìsì àyẹ̀wò ní ẹ̀ má bàbá ló gbé. ẹ parọ́ mọ́ ẹ tó ń parọ́. mi kọ́ lọ sí sà. ẹ kú lára mọ́. ẹ sà sàmà. ó yá ẹ bù sókè. ẹ sà sàmà. olè ọlọ́pàá What? Before I cancel you. Let's go. Ẹ̀wí náà ni sà. Ọ̀yá bọ̀ fún mi. Yẹ́wù ni ẹ fún mi. O ti bọ̀ sà lẹ́sà. Yẹ́wù ni ẹ fún mi lẹ́sà. Lẹ́sà ẹ̀wù ni o fẹ́ sá ni. So fẹ́ sá ni. Sábẹ́rẹ́ ká mi. O yà fò sókè. O ti bọ̀ ẹ̀wù yẹn. O ti bọ̀ sà. O yà bọ̀. Lẹ́sà. O ní sà. Sọ́rí. O yà bá fò sókè. Lẹ́sà. Ọ̀yá. Ọ̀yá ni bọ̀ fún lọ́wọ́ tó o bá ọgbẹ́ o bóyá máa bò máa bò tó máa fi ọjọ́ ìpínlẹ̀ sáré bóyá máa bò máa fi òtó máa fò bí ọ̀pọ̀lọ́ máa fò bí ọ̀pọ̀lọ́ ìwà bá ọ. ará àdúgbò ẹ paramọ́ Sòǹdókò ń bọ̀ olórí odò orí ẹ̀ mú Sòǹdókò ń bọ̀ kò sẹ́ni tó jẹ́ ẹgbẹ́ náà wojú ẹkùn làálàá ìṣàwò Sòǹdó Sòǹdó Sòǹdókò Sòǹdó Sòǹdó Sòǹdókò Sòǹdó Sòǹdó Sòǹdókò ọkùnrin líle bí ọlọ́ta Sòǹdó ọkùnrin gbẹ́ngbẹ́ng bí òkè Sòǹdó ọkùnrin wúwo bí. àwọn tó wà ń bí dá ẹ mú nǹkan mú mu wá o. báwo ni ìyá ń kọ́ ọyọ ẹ̀ fún wa ní nǹkan mú mu. aláràn ni ọmọ tí mo mú ni. wọ́n ṣàfihàn o. Kárẹ̀ ṣé wọ́n jáde ni? Ẹ̀yà ṣíṣí. Ọ̀dẹ̀ ni ẹ ṣá dìdìrín yẹn ṣójú ẹ̀ ò rí nà ni kí ló dé tó máa gbà wọ́n láàyè kí wọ́n lọ jókòó ń bẹ̀ yẹn. Ìyá. Ẹ káàsán jàre ẹ jọ ẹ dìde ń bẹ̀ yẹn kò sẹ́ni tó ń jókòó mi tẹ́ ẹ jókòó sí i. Kí ló dé? Ṣé ẹrẹ́ ń tó ní àyè tẹ́ ẹ jókòó sí yẹn. Oníwàhálà ẹ̀dá kan ní o jàǹdùkú èèyàn ni oníjàngbọ̀n èèyàn ni. Ṣé ó rà gábí ni? Òun kọ́ ẹ máa bọ̀ ẹ wá jókòó ń bò mí ẹ máa bọ̀. Fún kí wá ni kí n dìde níbi tí mo jókòó yìí. Ẹ jọ ẹ dìde. Ẹ ti jù yẹn lọ ẹ má jẹ́ kán máa pàjá lọ́bọ̀ fún yín kí n dìde síbi tí mo jókòó sí irú èèyàn wo ló jẹ́ níbi àpàlọ̀ nílé ọtí
ẹ ní dìde. mi ò ní dìde bí báyìí. àánú yín ṣe mí owó tí mo ní ni mo yá yín yẹn o. ẹ lọ sọ fún wàhálà tí ó gbé fún bá dán òun ló déèyàn. ìlú afọ́jú olóògùn kan lọ́ba wọn tí ò bá wá bí nǹkan wá lébi kò ní dáa fún un. ní ìmọ̀ torí gbígbá kátikàti èyí níbi àpàdé rí o gbogbo ibi tó ní kọ́mọ́tò fún gan-an ni wọ́n dẹ̀ wá jókòó abájọ mú lọ́gbọ̀n kojú àgàbọ̀ lè múta kí ni nọ́ọ̀sẹ̀sì yẹn. ẹ má jẹ́ kí wọ́n pàjá lọ́bọ̀ fún yín. ẹ kú kalẹ̀ ẹ pẹ̀lẹ́ o. alàgbà ẹ dìde níbi tẹ́ jókòó sí yẹn. o. mo ní ká dìde níbi tẹ́ jókòó sí yẹn. èmi àbáwọn ọmọ. orí tiẹ̀ ò pè sá orí alàgbà tó jókòó bá ò lè sọ fún wọn kó má jókòó bẹ́ẹ̀. bàbá ẹ má bínú mo ti wà kárí tèmi. ẹ dìde níbi tẹ́ jókòó sí yẹn. wo kò sí yẹn bíbá yìí o kò sí gàlàlà kankan bíbá yìí o só ti yẹ ọmọ eléyàn tó bá máa mọtí jókòó ẹ̀ kó mọtí bó bá dẹ̀ ní mutí kọjá lọ síbẹ̀ yẹn kó lọ jókòó. sọwọ́ tá a wà nìyẹn. bí ó ṣe wà nìyẹn o. ọmọ ìdá wàá fún mi lọ́tí níbẹ̀ o. ọmọ ìdá ó yá fún mi lọ́tí. fún un ní nǹkan tó bá mú. ẹ wá ṣe yọnu. wo tó bá bọ̀ kó mú bírètì bàbá mu lọ́wọ́ ẹ̀ kó mú kan lọ́wọ́ sí fún wọn. ọmọ eléyàn. ẹ ti fẹ́ máa bínú lẹ́ẹ̀kan wọn. mi ò ṣe ní bínú àwọn kan wọ́n ń wú wọ́n náà kan lórí bíi pé wọn àgbọ̀dọ̀ jókòó bíi ẹ̀sìláìsẹ́lẹ̀ ìwọ náà wá wọlé o tó wá sọ pé alàgbà ẹ̀ dìde ń bì kan màá ń wo orí mi wá ń gbóná pé ọ̀gbẹ́ ni ọ̀dá mi mọ̀ ikú ń bọ́ mọ́ rí ọmọ òfurá ò mọ̀ mí tọ́wá ṣe pé tó mọ̀ mí ni ìyá ọlọ́tí ń sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pé àwọn kan náà ní bí mo ní ó ràgá bíbá yìí wọ́n ṣépè fún ni ọ̀yà wèrè tì rí ni wọn ọ̀dá mi mọ̀ rí ni àwọn òbúrò mi èmi ọ̀rẹ́ ẹ̀kú bẹ́sẹ́ wọ ọmọ kú bẹ́sẹ́ ọlọ́run ò ní jẹ́ o mọ̀ ọ́n kùkùtì òmìnira jìgì ẹ̀mí kùkùtì ara ẹ̀ lómi ó gbóná bí ẹlẹ́bù sàpọ̀nà ò gbóná ẹlẹ́bù ẹ̀ ló gbóná ikú bẹ́sẹ́ àgẹ́ ẹ̀sìn tẹ̀sù ojú méjì báyìí lọ àwa táwa ń tẹ̀lé ni àwa ìdí kàmpù ẹ̀mí tá à ń tẹ̀lé ẹ̀yin náà burú nù. ní ìgboro òru yìí ò kò sí olúwẹ̀ bí olè kan bá gbóná bì kan àbí jàgùdà kan ni àbí kí la tún lè fi wé tó tún burú jù nígboro yìí àdánámọ̀ ọ̀dánámọ̀. bàbá àgbà. o tí o fún mi ní kàrí àbí kébì tó ra nǹkan fún ẹ ara tó ń sọ ni o bọ́ bá ń lo gàlàlà tí wọ́n rò pé kan gbóná mo ní à ìlú afọ́jú olójú kan lọ́ba wọn èmi ọmọ pé ọmọ eléyàn bíi tèmi ọmọ wẹ́wẹ̀wẹ́ lẹ́yìn wa tó nìyí ńgbà mú débì iná ń sọ pé ẹnìkan ń jẹ́ nǹkan kankan mo ní à ẹ mọ́ gbé yẹn wá àwa ò sí ń bẹ̀ àwa bú bí kùbẹ́sẹ́ bá gbé tí bá ń pààyàn lọ́wọ́ báyìí tí bá ń pààyàn lọ́wọ́ àwọn ọmọ dún yàn lọ́rùn àwọn ọmọ dún yàn lọ́rùn ò dá nǹkan kan mọ̀ màá fún ẹ ní mọ́tàgbà mọ́lẹ̀. wo bá a mú ọtí gò kan sí fún bàbá. ó ti o léètọ́ wa náwó síwájú yìí ọ̀rọ̀ dà mí mọ̀. ẹ ṣeun. ẹ gbà. ọ̀fẹ́ gbàgbà àgbà mi ọ̀gbà mọ́tàgbà mọ́lẹ̀. alàgbà ẹ tètè mú ọtí yín torí àjọ délì kan ní ìsìn. tẹ́lẹ̀ pẹ̀ àwọn ò lè rọ́ọ̀sì kẹta yìí wọ́n bá mi fi sí ọ̀hún padà wá mú ni. ẹ mú ni. wọ́n kàn ní kí yabí kí n ṣe fàájì tèmi kí n máa lọ ní kán máa sùn lọ́ngbòrò bí ẹ bá bọ̀ báyìí wọ́n máa rọ́ ni tí n bá ń kọjá wọ́n máa rọ́. a jọ fẹ́ dé ọ̀dọ̀ ikú bẹ́sẹ́. ọmọ ilé ikú bẹ́sẹ́ báwọn ọ̀sán bó tẹ́ ẹ̀bù. ẹ wò mo fẹ́ kẹ́ ẹ mọ ìyàtọ̀ láàrin èmi àti ikú bẹ́sẹ́ ni. lùkí dáwọ̀ mọ̀. nígbà bá débẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ ìyàtọ̀ láàrin ikú bẹ́sẹ́ àti sòǹdókò. èwo ń tiẹ̀ pẹ̀lú sòǹdókò èwo ń tiẹ̀ àti sòǹdókò. ẹ wò ẹ dá mi lóò mi ò bá yín fi ṣàwádà o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé sòǹdókò lẹ pàdé. eléwo. ẹ ṣe gàdàlà sí ẹ. ìmọ̀wé ìyá ọlọ́tí wọ̀ sọ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ kára.
ẹjọ. owó ọtí tẹnu ẹ bá kó. ẹjọ kẹ́ni ṣé mo tẹ́jú olè ní. èmi ò san ẹ mọ̀ bọ̀. ọkùnrin líle bí ọlọ́ta Sundo ọkùnrin gbẹ̀gbẹ̀ mi ti ẹ̀ mọ̀ ọ̀pọ̀ pété ìbọn wá dọ́dọ̀ ẹ̀ nìyẹn. ẹ pẹ̀lẹ́. ìrora bó ṣe ń dágé mọ́ mi nígbà tí mi rò ó mú wálé dágé mo mú tọ́kí wálé àbí ṣíkẹ́ǹsì yẹn ò ní pariwo mọ́ mi ìwà àti mọ́ mi ẹ̀. bàtà iná ọmọ kò ní wàhálà ni kí lórí tẹ̀ ọ̀rá fi sáàyè ẹ̀. kìkì fi sáàyè kó máa lọ àti di ẹlẹ́dẹ̀ yògbàyògbà àti sanwó ẹ̀ tìkẹ́tìkẹ́ nígbà ọlọ́kọ̀ bá ń kó wálé sí inú yá máa dùn ẹ máa ṣe tọ́kí ẹ máa ṣogunfe nítorí tó bá ní pírọ́blẹ̀mù sí odi tara ẹ nìkan nìyẹn kò sí wàhálà. ọ̀gá sọ̀rọ̀ kájọ lóòótọ́ ni máa ń ṣe báyìí. bá ti wá wò yín kó tó di àsìkò yìí wọ́n ti tẹ̀ ṣé mi náà lẹ́nu gàdúrà mi. ló tún dùn yín bẹ́ẹ̀ yẹn. aláì àdúrà kí wọn náà rí wẹ́ẹ̀ ni mò ń gbà ó lè wọ́n ṣe ń rí láàrin èèyàn. ọlọ́run ló ń yẹ nínú. ọkùnrin náà ló gba ojú yín jẹ báyìí. ẹ máa rọra ẹ máa ẹ jẹ́ ká pa ẹ máa rọra. ẹ pẹ̀lẹ́ tẹ ní ẹ ṣáà jọ rọra báyìí. ẹ pẹ̀lẹ́. ẹni sùúrù náà ẹ ti kẹ́ra jù gan. Alesh ó jalè ni. gbàtàn ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí àṣírí ti tú pé ìlẹ́gà kẹ́ńgà lọ ṣe wọ́n gbé mi jù sínú sẹ́ẹ̀lì straight. ẹ pẹ̀lẹ́. ó kọjá bẹ́ẹ̀. mo rò pé nǹkan kékeré ni. tó bá rí ìyá tó fi jẹ́ mi ò jẹ́rú ẹ̀ rí tó gbé mi báyìí tó kọ́ là mí gbàjú báyìí wọ́n ń tajì tàṣán adé lórí mi ní wọ́n tó dá padà báyìí gbá báyìí ó dá ẹsẹ̀ kan ó dá gbígbà tí wọ́n bá gbé sledgehammer tó fi nani wáám mo lọ ní fẹ́ẹ́. ẹ̀mí pé wọ́n ló fi lù yín torí tẹ́ fi rí báyìí. lágbára náà. mo rò pípa tí ó já ilẹ̀ tó lórí fásitì wa báyìí. ó lọ sẹ́yìn rí. mo débẹ̀ lẹ́ẹ̀kan. níbẹ̀ tí máa ń ṣe aṣọ òfì ìyá tó fi jẹ méjì tó ń jẹ aṣọ òfì lọ. ó mọ wrestling kéèyàn máa jẹ wrestling láìtígò àti ọkùnrin tó máa ń fò yẹn. sí mascara. ó wàá lo ẹsẹ̀ mi ẹsẹ̀ ló fi ń fà mí mo kì í bàbá mo kì í dádì mo kì í chairman. mo sọ fún ìgbà tẹ́ tí ń bá máa yẹn ṣe fa wàhálà ẹ ti jẹ́ kí n tẹ̀lé lọ lákè mo tẹ̀lé lọ ìwọ̀nba àkọ́tọ́ wà lọ́wọ́ màá gbà wá kò ní di wàhálà báyìí. mi ò jẹ́rú ìyá yẹn rí lájọ́ mo ti dáyé. ẹ̀mí pé ọ̀gá ẹ̀mí pé kò tiẹ̀ fún yín ní kankan rárá tẹ́lẹ̀. ó fún mi akọgbàjú àwọn fún mi dáadáa ìgbàjọ olóyè ọlọ́tọ́ àti olóṣì àtẹ̀ṣẹ́. Sondoko wọ́n ní Sondoko lórúkọ ọkùnrin yẹn. kì í ṣe Sondoko rárá àwọn tó ń pè ní Sondoko wọn ò mọ̀ pé Asoroko ni ó tún sọ̀rọ̀ ó yà fún. Ọlọ́run á jẹ́ kí wọn náà pàdé irú ẹ̀ lágbára. Ọlọ́run ní jẹ́ kí mi pàdé. téèyàn fi ẹ̀sẹ̀ sí yín báyìí. ọ̀gá kò yẹ kí n máa ṣépè fún yàn lásìkò tẹ̀wá yìí ẹ̀yọ̀ pé ẹnu ti dẹnu àṣẹ pẹ̀lẹ́. ẹ ṣe lọ sọ hospital gan. ó wà ókè rẹ. ẹjọ́ bá ń lọ fún gbẹ olórí odò orí ẹ̀ mú o Sondoko ń bọ̀ o kò sẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀ máa wò. ẹ ṣé o. ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ kú ọ̀rọ̀ ọmọ. ọ̀rọ̀ ọmọ rẹ. àwọn ọmọ yẹn ò ní pa ẹ́ lẹ́kùn. àmì o. Ọlọ́run ò ní fọmọ yẹn pa ẹ́ lẹ́kùn. àmì o. ọṣẹ tí mo ní kẹ́ ẹ fún ni. tẹ́ ẹ ní kó fi wẹ̀. mo fún un kódà ó fi wẹ̀ ṣẹ̀rí ìgbà tó wá fọṣẹ́ yìí wẹ̀ tán kínní yìí ti wá ó peléke bàbá ó sú mi o. ọ̀dà ẹ lójú kó fi wẹ̀ báyìí. yọ ọ̀rọ̀ fún yín yọ ọdẹ ẹ bẹ́ẹ̀ mọ̀ pé ìran ọ̀gẹ̀dẹ̀ kan rojú àdìdẹ yọ ọ̀rọ̀ pèsè fún yín báyìí ni tọ́jú pé ogun tẹ́ ẹ bá ń sọ fún yọ máa gbọ́ sí lẹ́nu kò sábọ́ mọ́la ọ̀dọ̀wọ́ rẹ o Ṣàngó ikọ̀ wọn orógbó o òòṣà ikọ̀ òun òbí èèpò ikọ̀ wọn àtàrí gbégún abáni sọ̀rọ̀ óhó làwọn jẹ́ o ìyá ṣe rí eléyìí ẹ pòrúurú ẹ fi sọ́wọ́ ẹ pè kó pòrúurú ẹ báyìí kó fi fọ ojú lásán. ẹ gbádùn mi tó bá ti fi bọ́ ojú báyìí ẹ wá máa kí ìsọ̀rọ̀ rẹ̀
tíjú tayọ̀ ní sèdè ṣẹ̀kẹ̀rẹ̀ bá ròde ìbànújẹ́ ò ní bá yín. sẹ́ẹ̀dì bọ́ọ̀lù mo wí fún yín yóò dẹ̀ ẹ jẹ́ kí n wá ẹgbẹ́ kékeré fi lẹ́sìn. ẹni jẹ́ pípọ̀ ní rọ̀pin yọ̀ọ̀rọ̀ ju ẹ̀kọ́ lọ. àtilé àtòkù ntòkù lọ́wọ́ mi rèé o. $1,500. kí mo fẹ́ fi lè ṣe ebo níye tí mo sọ fún pé mo fẹ́ lò. ebi mo lè ṣàlàyé pé ntòkù lọ́wọ́ mi ni. kò ká o ẹ wá sí ni o. kí n wá sí. bẹ́ẹ̀ ni. Bándélé ìwọ ò ṣe lójú tì báyìí lọ ojú ò tiẹ̀ ara ò lọ ẹ irin ẹsẹ̀ ò padà kémi wá owó sí ṣé bí èrè abiyamọ lọmọ bá abiyamọ bá wá bímọ tó ga tó rúwọ gọlọtọ kí ló retí kó ṣiṣẹ́ kó mú owó wá fún mi àfi kó ọmọ àgbà lọ mi ò níṣẹ́ ò lábọ̀ gbọ́nà ó tiẹ̀ ṣe gémi gan ló máa ń rọgùn àpamọ́ ṣé bó o ní bàbá àbó mọ̀ bí tí bàbá ẹ wọ. ẹ wo màmí mo ti ní kẹ́ má mọ̀nù bá ti bàbá mi mọ́ ti bàbá mi yẹn àbọ̀ àbá ni ṣé ẹ fẹ́ máa ṣèrègùn fún mi ń sìn ni. màmí fẹ́ máa sí mo tọ́lá ní ọkọ mi ọmọ pínrẹ́ láàárẹ̀ kan gbọ́dọ̀ jù kan ọkọ mi ilé. mọ́mí. àná mi ṣó bínú. ṣé ìbínú wa. yes ma. mo ń lọ kábọ̀ látọ̀sẹ̀ tó kọjá kí ló dé. màmá ẹ má bínú mà ọ̀nà wa pọ̀ ní má bínú. má máa sọ yẹn lójú mi àsìkò tó yẹ kọ́mọ ìfaramọ́ mi mi ò jẹ́ ojú àwọn èèyàn bàbá ẹ̀ ti mú lọ wá wò nígbà tó wá dé ìjẹ́ rí lo yóò súnmọ́ mi. kí ló dé kí ló ṣẹlẹ̀. mami níbo lẹ ti mọ àwọn bọ̀dá yìí. kò ń bọ̀ o kò sẹ́ni tó jẹ́ ẹgbẹ́ náà wojú ẹ̀ láláì ṣàwò Sòǹdó 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 kò Sòǹdó 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 kò Sòǹdó 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 kò ọkùnrin nílé bí ọlọ́ta Sòǹdó ọkùnrin gbẹ́ngbẹ́ bí òkè Sòǹdó ọkùnrin wúwo obìnrin Sòǹdó gbogbo aráyé ẹwà kọ̀ọ̀kan lára Sòǹdó bímọ ẹwà kọ̀ọ̀kan lára Sòǹdó àti fẹ́yàwó nira owó ọbẹ̀ ló ṣòro àti bímọ òyì títí àti tọmọ iṣẹ́ máa ní Sòǹdó Sòǹdó. Big Bad. Iye ká lè jẹ lára àwọn tó ń lọ yẹn. ìbáwò. ẹ̀hún rèé ẹ̀wẹ́ tó wá padà bọ̀ lọ. ọkùnrin wúwo obìnrin Sòǹdó. Sòǹdó. ìwọ́n máa bàjẹ́ o kàn wọ̀ wá láàrin bẹ́ẹ̀ yẹn. kí ló fẹ́ fọ ọgbọ yẹn sí. ọ̀gbẹ́ni ṣé o sí. kí ni gbogbo náà ní mi. ẹ tiẹ̀ ní respect rẹ̀ ṣá. kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì. ṣé o fẹ́ máa lò wọ́n ni. ẹ má mú nǹkan tó ń ṣe. kí ló ṣe. ẹ má wọ wọn náà ìyàwó mi náà wọ fánù yẹn ìyàwó tèmi. ìgbà yẹn kọ́ ìyẹn fọ́ọ̀nì sí ẹni. o ò dẹ̀ fi yẹn lẹ̀ fún wọn. fọwọ́ wo. àwọn boys. màá bá àwọn ẹlẹ́jẹ̀ wọn mọ̀ mí ni. fífi ọ́. kí ló ṣe báyìí. gbogbo ìyá ni wàá jẹ. wọ́n bí.
wọ́n máa ṣe bí alágbára nìyẹn. irọ́ ó máa ṣe bí alágbára nìyẹn. irọ́. ìwọ kò ń ṣe ẹrú ẹ kò ń ṣe ẹrú ẹ ó tí ì rírú ẹ rí ayé ẹ máa yà ẹ lẹ́nu máa yà ẹ lẹ́nu. Ìjọ ó máa sọ lọ́wọ́ ṣé òdìdá owó ayé ẹbí ọ̀rẹ́ demand tó o bá fẹ́ yàwó ẹ 50,000 naira. owó kí ni yẹ. owó ìyàwó ẹ ni. ẹ má bá mi sọ yẹn jàre ẹ má bá mi sọ yẹn. ẹ̀gbọ́n ẹ ṣe sùúrù ni àwọn eléyìí sáwọn tí ẹ lè bá fa wàhálà. ẹ mi ò bá wọ́n jà 50,000 ọmọ tí bẹ́ẹ̀ rí. ẹ̀yin ọ̀gbọ́n sóńdó kò rí ni. mi ò mọ̀. ẹ jẹ́ àwọn ọ̀nà tẹ́ fi ṣètò ẹ̀ ni. tí bá fún mi 5,000 kọ́. ẹ jẹ́ kó pé bíi 10,000. mi ò lọ jẹ tẹ́lẹ̀ náà. tó bá mú obìnrin yẹn lọ ẹ lè láìkí ẹ. mi mọ̀ bóyá mo lò jẹ́ ń wo bóyá léyìí tí ẹ lè pé ẹ jẹ́ ń ka. má wulẹ̀ ká kí ló wà ń bẹ̀. ó ju 10,000 lọ. ẹ̀yin boys ẹ fìyàwó ẹ̀ sílẹ̀ ìwọ. ará àdúgbò ẹ paramọ́ oṣù ń dókò ń bọ̀ olórí odò orí ẹ̀ mú oṣù ń dókò ń bọ̀ kò sẹ́ni tó jẹ́ ẹgbẹ́ náà wojú ẹkùn làálàá ìṣàwò sòǹdó 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 kò sòǹdó sòǹdó sòǹdó. ẹ mọ̀ra ni. Bándélé o tún ti ṣe débi àwọn ti sọkò lọ́jọ́ o ti bára lé Bándélé o ti sọkò lọ́jọ́ o ti bára lé ṣé mo gbé mo kìlọ̀ fún ẹ mo kí mọ̀ tí mo sọ rẹ o mo tọ́lá ní ọkọ mi jọ ṣé o mọ̀ wípé ó ti pẹ́ tó ti máa ń bi mí pé ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́ ọmọdé ẹ̀ ń kọ́ wọ́n bá pé kékeré làwọn èèyàn bàbá ẹ̀ ti mú ẹ lọ ní òye ẹ ti mọra yín. kí ló dé mo tó lá ní kí ló fẹ́ kú ìwọ tó mọyàn lẹ́ni tó ń ké kí ni kémi wá ṣe. màmí ẹ má sunkún torí tèmi o ṣé ti gbọ́ ọ̀rẹ́ mi má bínú adẹ̀ tí mọ́ra nìyẹn wo sintin kò sọ́dọ̀ mẹ́rin tó lè halẹ̀ mẹ́. gbọ́. ó tún bẹ̀rẹ̀ bá délé ó tún bẹ̀rẹ̀. tọ́lá ní àbí kí náà ń pẹ́ àbí wọ́n sì ń bínú ni fi bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ gbọ́n ṣùgbọ́n màmí gba ọ ní kí wọ́n gba balance. ṣé tún jẹ wọ́n lówó ni. owó tí mo jẹ àwọn ẹbí bàbá mi ìsọ̀tọ̀. máa wá gbà á ní kàǹtìmára yìí ọ̀rẹ́ mi. ẹ dákẹ́ máa gbà mí ẹjọ́ ọmọkùnrin kan mo máa mú wà. kí ló ṣẹlẹ̀ sàlàyé. àbúrò mi mo orí sì ló sunkún wálé ó ló ń padà ọmọkùnrin kan lóyún nàkan náà dáǹgẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa nà wọ́n já òun sí owó náà pè ní sòǹdókò. gbọ́. sòǹdókò. ṣé sòǹdókò ló ṣe báyìí. òun ni. ṣé kò sá sí nǹkan kan sá. ó ní ò ṣe nǹkan kan. ń gbọ́ òde sọ̀rọ̀. wo ibi ọ̀sẹ̀ tẹ́lẹ̀ máa mọ̀yàn lójú o gẹ́gẹ́ bá ṣẹlẹ̀ ní kó sọ fún akámọ́ bí tá a máa approach ẹ̀. wọn náà mọ́jú ni. ṣé. relax. ẹ kàn sà. ṣé àwọn tó lọ sí patrol ti dé. wọ́n ti dé ok ṣé kò sí problem. madam ló wá sí wọn ní wọn rọ fáńdò làbúrò àwọn tí wọn ti ẹ̀ já sí o ìyẹn ni a ní làwọn àdìgbò lọ́wọ́ sà. eléwo ṣe eléyìí. so o mọ bẹ o mọ bẹ. no problem couple arrange you and you so ẹ lọ kẹlọ arrange kẹwàá so mo I love it ok. sir ẹ jọ mo máa ní láti explain kankan fún yín sondoko
máa explain kankan fún lórí ẹ̀ sà. What type of nonsense is that? Mo ní kó ra arrest yẹn kí ló fẹ́ sọ. ọ̀gá onígbà lè approach ẹ̀ báyìí ó ní technique àti lè approach ẹ̀. Sondoko ṣé kò kí ń ṣe yẹn ni. Sorry sir. Well, okay. ẹ má fẹ́ dáhùn. wọ́n bá ọ̀nà sọ̀rọ̀ mọ́ jù báwo ni Sondoko ṣe ní iṣẹ́ rádaràda. iṣẹ́ rádaràda. Love you, Mom. Yeah, no, my life. Yeah, no, my life. Oh, Daddy, Mommy, ẹ jẹ́ kí n fún yín ní ìṣẹ́jú kan kẹ́fì. Hallelujah. Mo mọ̀ pé mi ló jọ. Àbí mi kọ́ ló jọ. Down. Ẹ̀yin ni mo jọ sí. Ṣòrí nítorí nígbà tí o ti wà nínú mọ́mì ẹ̀ tó ti lóyún ẹ̀ lẹ́nu pẹ̀lú ẹ̀ ti máa gí pé tí ọmọdé ìbá wáyé o èmi ló máa jọ. Ta ló jọ? Of course, Daddy, ẹ̀yin ni mo jọ. Ó dẹ̀ máa jọ mí délẹ̀. Inú mi dùn pé ojú ọmọ tó ṣe mú yan gan. Kí ni ẹgbẹ́ ẹ̀ ń ṣe tó ti ṣe ń sìn? Gbogbo òwe tí èèyàn kà ó ti kà. Ìlú òyìnbó ló tún lọ yìí. Ó ti lọ serve lọ yunifásitì gbogbo ẹ̀. Tó bá ń kọjá lọ ládùúgbò báyìí inú mi máa ń dùn. Àánú máa ń sọ pé Kọ́ládé Àrẹ̀mú is my son. Àní àwọn abájọ tó máa ń ṣe máa ń lọ jẹ́jẹ́. Ọlọ́run dẹ̀ ní gbà wá yẹn lọ́wọ́ ẹ̀. Thank you, sir. Inú èmi náà dẹ̀ máa dùn pé ẹ jẹ́ bàbá mi, pé màmí náà dẹ̀ bí mi. And Daddy Sherry, nǹkan kan tó kù tí mi ò tíì ṣe, tí àwọn ẹgbẹ́ mi dẹ̀ ti ń ṣe, tí mo dẹ̀ ń gbàdúrà pé kí n lè ṣe ni pé ó máa jẹ́ ìdùnnú mi, pé tẹ́ bá ti dàgbà, tí tẹ́ ti dógbó, kí n máa tọ́jú yín gẹ́gẹ́ bí ọmọ sí bàbá àti síyá. Kọ́ládé, ọkàn mi balẹ̀. Ó dá mi lójú pé tó bá tó àsìkò tó yẹ kó máa ṣe irú nǹkan mẹ́rin wá ṣe fún wa. Ṣó ń yẹ ń sìn ìyá mi àti bàbá mi wọn ọ̀nà gàbá ẹ̀kan tó jẹun ọmọ. Ó dá mi lójú pàwọn náà ò ní nọ́gà ká tó jẹun ọmọ. Tí wọn náà bá dẹ̀ bímọ ò ní nọ́gà kó tó jẹun ọmọ. Àmín àmín sà, ẹ ṣe ẹ pẹ́ fún wa sà. Wá wò Kọ́ládé. Òótọ́ ni pé kì í ṣe pé bóyá mo fi gbogbo ọkàn yọ̀ǹda pé kó lọ ṣe masters ẹ̀ ní London. Torí lọ́kàn ẹ̀ pa máa rí ìrìn pé bóyá mo fẹ́ máa so ẹ mọ́ tòbí kò rí bẹ́ẹ̀. Sórí ó difficult but mo kàn láti jẹ́ kó lọ kó má dàbí pé àwọn mò ń wọ ẹ mọ́ra jù mò ń wọ ẹ mọ́ra jù. Bọ̀ kíní kan ni màá sọ fún jọkọ mi torí Ọlọ́run tó bá ti dọ̀hún nǹkan tó lọ ṣe lọ́hùn gan-an o ni kò fojú sí o. Má kẹ́gbẹ́kẹ́gbẹ́ kó rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe. Then one other thing, má lọ sóhun lọ fẹ́ akátá mi ò fẹ́. Sórí àwọn obìnrin pọ̀ ń bí àwọn Nigerians gan pọ̀ lọ́hùn tó lè fẹ́. Bọ́ọ̀ dẹ̀ fẹ́ yẹn Daddy ẹ wà ń bí tó lè pè tó máa sọ fún wọn bóyá ìkan náà àwọn ọmọ ọ̀rẹ́ wọn tó wà influential or anybody tó bá fẹ́. Alájí jọmí tó jọmí náà nìyẹn tó bá jẹ́ ọkùnrin míì ní bó ṣe tó yìí ṣé ó máa sọ pé òun bómi ní pàdé yunifásitì ni ṣé ó máa lóun bá pàdé nígbà tán lọ sáàbù ni eré àtọ́ndẹ̀ tí máa ń mìtì náà ní gbogbo wọn yẹn ṣùgbọ́n ó jọmí ni má wọ̀rì èyí tó dáa lọ́lọ́ máa yàn fún yẹn tó bá dẹ̀ dọ̀hún mo ṣe ń lọ́rẹ̀ yìí wàá bọ̀ rí wàá bá wa. Wọ́n ní fẹ́ ránṣẹ́ sí wa wọ́n ní gbópọ̀ ẹ wá bá wa o. Àní kábàámọ̀ lórí ẹ̀ o dáadáa báyìí òun ló máa dé. Ẹ ṣe gan Daddy and mo ṣèlérí fún yín pé mo ní dójú tì yín gbà kankan. Ẹ ṣe gan sá. ìyá ọ̀nà wa láìkì. Daddy ẹ máa bẹ̀rẹ̀. ìyá wa láìkì. Ẹ jẹ́ kí n fún yín ní ìṣẹ́jú kan kẹfì. ìyá ọ̀nà wa láìkì.
Hello, ta ló ń sọ̀rọ̀ yìí? Please, who is this? Oh, báwo ni nǹkan? No problem, mi ìgbàgbé màá wà ń bẹ̀ lágbára Ọlọ́run lábí dé à lágbára Ọlọ́run. Hello, wo dẹ́kọ̀rọ̀ yìí dúró. Okay, sir. Stop! Are you crazy? Sorry, sir. Ní ìlẹ̀kùn ẹ̀yìn, sir. Ẹ máa lọ, sorry. Stop, my friend! If you move, I'll shoot you. What do you mean? Come! That particular machine here for me. Idiot. I will. Oh yeah, arrest this man. Okay. Come, arrest this man. Sorry, sir. Arrest this man, I will arrest him. Arrest this man. I will. Ṣé ìwọ ni ọ̀gá ọlọ́pàá tó ṣe gbèdélẹ̀? Tí o bá fẹ́ kí ìyàwó ẹ̀ di opó, lọ ṣọ́ ara ẹ̀. Alaka. Sir. Okay, sir. Mo ní kẹ́ arrest èèyàn ẹ̀yin méjèèjì and then fún mi ṣeré abúlẹ̀kọ́. Ẹni tí mo report fún ní station jọ́sí nìyẹn Sondoko nìyẹn sa. Sondo what? Sondoko. And then yes. Mami Sondoko nìyẹn ó burú gan. And then ó burú. Now mo ń promise ẹ̀yin méjèèjì pé gadum lè máa sọ̀ lálẹ́. Ìyẹn bẹ́tà sa. Yes sir ó bẹ́tà sa. Ó dà bẹ́ẹ̀ sa. No. So fún mi ṣeré àbí. And then I will deal with you. God, I will deal with you. Sergeant. Yabiodun. Ọya máa wọ̀ bẹ́ẹ̀. Sọ̀rọ̀ pé ọ̀gbọ́n bẹ́ẹ̀ mẹ́rí kí wọ́n sọ pé mo mú olè wọ̀n yẹn. Gbogbo tó fi ẹnu ara ẹ sọ́ngbà tí mi ò sí nílé mo fẹ́ kó tó sọ létí mi ń sìn. Wọ́n fi òbúrẹ́ wa wọ́n fi mú mi láyè kí ni wọ́n ní mo wí. Wọ́n lọ sọ yìí pé bí mo ṣe lọ ni wọ́n bọ̀ n ò ní mú kọ́bọ̀ wálé àti wípé ṣé wọ́n gbọ́ bẹ́ẹ̀ mi rí ni. Olórí burúkú wo ni sọ àríyìí sọ ní tójú rẹ̀ òtò tí ń sọ fún ẹ. Gbé gbogbo ẹnu rẹ sọ̀hún bí ọ̀bà rí bẹ́ẹ̀ sí ọjọ́ bẹ́ẹ̀ ni iná ọmọ lọ tí mo mẹ́ pẹ́rábọ̀ yìí. Ẹnu ṣẹlẹ̀ wá jalè lóko ká wá mọ gbá ìbejì létí ńlé ṣé ìkàrà yípo àwọn arówó mú bọ̀ ló jẹ́ kó ní kí n gbẹ́nu mi sọ̀hún. Torí pé inú tèmi ọ̀gbọ̀n sí ni. Kí ló ṣe? Lórí ọ̀nà. Ó ṣe ẹ̀rẹ̀ ẹ̀gbọ́n kí ló dé gan-an wọ́n bá tiẹ̀ pè ọ̀lẹ́ lẹ́nu yàyà á dẹ̀ pẹnu ọmọ wọ́n pè yín lánàá ẹ̀ṣẹ̀ bó kọ́ ọmọ ọba ni. Kí ló sọ? Ṣé kìí ṣe pé wọ́n ṣe ìpè fún ọ? Ẹ má sọ bẹ́ẹ̀ sí mi mọ́. Kí ni mo sọ bẹ́ẹ̀ fún mọ́? Fún mi lẹ́sìn gbà yẹn. Ẹ̀yin gan tó ẹ̀kẹ́ ẹ̀wé tó máa bá yín wo èpò orí yín tẹ́ ẹ̀ fi ṣètè pa ẹ wà lọ́fà ẹ̀ fà ẹ wà lẹ́yà ẹ̀ yá ẹ rọra nù wà bàjẹ́ ń ṣayọ̀ àmọ́ ṣá kò lè dùn mí fún yín ẹ tí ò ní rú ẹni kò lè mọ iye ẹni kò síyàwó kò sọmọ tó máa gbowó oúnjẹ kò sẹ́bí kankan kò sára ó mọ̀ ṣe o. ọkùnrin gbáyìngbá ibi òkè ọkùnrin wúwo obìnrin. rárá o bàbá àbò. Ndógó ọkùnrin líle bí ọlọ́ta sùndógó ọkùnrin gbáyìngbáyìn bí òkè sùndógó ọkùnrin wúwo obìnrin. Ó yá ọ̀rẹ́ ẹni tí ń ojú ẹ̀ tí ń funfun ó ti yẹ. Ó kàn rí bẹ́ẹ̀ ni. Ọ̀dà. Ó tọrọ kàn rí bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ẹ mú wo. Ibẹ̀ náà dájọ́ yìí ó yá wá confirm ẹ̀ ó yá confirm ẹ̀ ibẹ̀ lájọ́ yìí. Ìyá òrè ọ̀rọ̀ kan ni mo fẹ́ wá béèrè lọ́wọ́ ẹ o. Ní ìjẹta tí bọ̀bọ̀ yìí wá bí àti Bọ́lá wọ́n ní Bọ́lá ń búyà mi. Òótọ́ mo rí ẹ̀ ń bì wọ́n sì ń sọ̀rọ̀ bí wọ́n búyà yẹn o bí wọ́n ò búyà rẹ̀ èmi ò mọ̀ o. Ẹ náà ti wá tàbó síbọ̀ àbí ẹ ti tàbó síbọ̀. Èmi sábò sí. Sórí ọ̀bọ yìí mo ti ń sọ fún ẹ mo ní kó má ní àmì mo ní no go area ní mí kó mà àfi kó má ṣe gàràgàrà pé wọ́n ń ṣe o màmá tó ṣe sí o mọ́ déwájú mi rárá o. Ó yẹ. Ọ̀gbẹ́ni mo ti sọ fún ẹ pé fìdígan òṣìlẹ̀kùn ẹni tó bá mú kọ́kọ́rọ́ báyìí ló ń wọlé sínú ilẹ̀kùn. Èmi ló bá sọ bẹ́ẹ̀. Gbogbo olówó gbẹ̀dẹ́ lọ kò ní wọ́n dé bí díyẹ̀ lọ́wọ́ ìjù ẹ lọ ìwọ wọ́n dẹ lọ́wọ́ mọ́. Ìwọ wo. Yes. Ó dàgbà sápò ara ẹni ẹ̀wọ̀n bí wọ́n lé kan náà. So mo fẹ́ kó mọ kíni kan o bí yẹ wọ̀ bá yóò yẹ kẹ́rẹ́ tí ẹ ń bá yín lẹ́rù o wòdúrò mi o wòdúrò mi gidi o. Ọ̀gbẹ́ni jẹ́ wá sọ fún ẹ tó bá sọ pé ó ṣe jù bí kankan láti máa bẹ̀rẹ̀. Kí ló fún ìyẹn ìyẹn òsíkà mi ìwọ wo mo ti sọ fún ẹ símẹ́dọ̀ màmá lóore mo dà fọwọ́ ti mẹ́lẹ̀
tí yín ìwọ ọ̀rọ̀ yóò yẹ kàn ṣe kó ọ̀rọ̀ yẹn lọ́rùn àwọn bí òmìnira. ọ̀gbẹ́ni wá jẹ́ sọ tọrọ fún ẹ tó bá mọ̀ kó láyà tó bá mọ̀ kó láyà tẹ́bọ̀ jẹ pàdé mi lábẹ́tẹ̀. ìwọ yóò jẹ́ àbẹ̀tẹ̀ wọn mọ̀. oògùn ẹ̀rí ẹ̀ pa mí. kí ni ó ṣe. dúró náà ọ̀n bá a lọ àbẹ̀tẹ̀ ọmọ tó funfun tójú. mi ò ní bá lọ níwèé. ó ti gbàgbé ní tó lé ọdẹ lẹ́yìn tó yẹ pé wọn lọ ń bá mi sọ́njọ́ ní pé ìyàwó rẹ̀ ń bẹ́ lé ọmọ rẹ̀ ń bẹ́ lé tí wọ́n jẹ lọ wá wálẹ̀ yìí wàhálà rẹ̀ wà lọ́nà lọ bá wọn fà lábẹ́tẹ̀ nígbà tó ṣe gidi ẹyẹ fò wo àjànà èèyàn ní lọ́mọ níyàwó ńlé kó mọ̀ mọ́ ọ̀rọ̀ tí ọmọ wà tí ó bá mọ́ ọ wù ọ̀rọ̀ mi ò jí ọ àwọn kan wà tó jẹ́ pé tójú bá tiàn kò sí tí ó tiàn mọ́ kò lè tiàn mọ́ wọn kò lè tiàn mọ́ ìyàwó wọn ṣùgbọ́n wọn ní ìsìn wọn ní tí ojú ó tiàn mọ́ má bá wọn lọ àbẹ́tẹ̀ o. Bámidélé ẹwà gbà mí ta ni mo fẹ́ pè báyìí Bámidélé ó ti tó kí ló ń pẹ́ lẹ́kùn Bámidélé orí mi ẹlẹ́dàá mi ta ni kí n wá pè báyìí ta ni kí n pè báyìí ta ni kí n pè báyìí Bámidélé jọ̀ọ́. Mami. Mami. Mo ń jẹ. Kí ló lé yín jáde nínú ilé bàbá mi tọrọ tèmi fi rí báyìí. Bámidélé. Mami. Adébáyọ̀. Ọkọ mi Àjàsá a fẹ́ra wa nínú ìfẹ́ gidi la fi fẹ́ra wa. Fatai. Sir. Yeah, gbé báyìí lọ sọ fún driver ní kó stand by. ṣùgbọ́n. ìyá Sàrùmí wọ́n dúró de yín ta. ìyá Sàrùmí. Sàrùmí kọ lọ gbé kiri sínú mọ́tò bí káká kúkú ni. Hello, Mr. Buhaba, mo ti gbóhùn yín. Ẹ má bínú ẹ jọ̀ọ́, èmi gan mo ti wà on my way, mo mọ̀ pé mo ti late. Màá débẹ̀ yẹn sìn, ẹ má bínú. Ẹ ṣé, ọ̀rọ̀ mo ti gbọ́. My dear, mo ti ń lọ. Orí máa ń fọ́ mi. Orí ń fọ́ ẹ̀kẹ́. Kí ló fa orí fífọ́? O ò sùn dáadáa ni. Ní ti ẹ̀rọ oṣù. O ò lògùn ẹ̀. Ó lò. Kí ló ṣe máa jẹ? Pẹ̀lẹ́ máa dì. Pẹ̀lẹ́. Kí láwa máa ṣe báyìí? Pẹ̀lẹ́. Mr. Baba, èmi náà tún ni. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ nítorí Ọlọ́run, mi ní lè make appointment yẹn léni. Mi ní lè make ẹ mọ́. Màá sọ reason fún yín later. Ṣé gbọ́? Tó bá di ní ọ̀sán, màá pè yín. Ìgbà tá a bá máa fi sí màá jẹ́ kẹ́ gbọ́ ẹjọ́. Nǹkan kan ló ṣẹlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ lọ́mọ ni. Kí n lọ bò olórí ń fọ́ ẹ kí mi wá kẹ́wọ̀ kí n máa lọ síbi tí mo ti ń ṣe meeting. Mo ti ẹbí dókítà lẹ fẹ́ pè ní. Dókítà báwo. Èmi máa ń ṣeré ni. Ó ń dọ́gbọ́n kí n lè bá a lọ síbi tí mo ń lọ ló ń ṣeré ni irọ́ ló ń pa. Ó mọ̀ pé tí n bá lọ síbi tí mo ń lọ yẹn ó mọ̀ pé ọkàn mi ò ní settle ibi ìlọkàn mi máa wà ọkàn mi máa dá sí méjì ni jọ jẹ́ kí n. Àwọn ẹyẹ kọkàn yín wà ń bẹ mo ń ṣeré ni. Àjọkẹ́. Mo ń ṣeré ni. Ó ṣọ́pọ̀ ń ṣeré ni. Ọlọ́run. Ó ṣọ́. Ọlọ́run. Má dẹ́rù bà mí o mo ti mọ gbọ́n ẹ̀
ní èyí tí o sọ fún mi pé orí ń fọ́ ẹ̀yìn o fẹ́ kí n wà pẹ̀lú ẹ̀ ní mi ò wà ní pẹ́ dé ẹ ṣe máa dà. Àjàsá mi o. Àjọkẹ́ mi àdé. Ó dàbọ̀. Ó dàbọ̀. Kí ló wá dé? Kí ló dá wàhálà lẹ̀? Ṣàdédé ni kinní ìdé o. Bí n bá gbégbá ọkọ mi á ní mi ò mọ̀ gbé. Bí n bá gbàwó á ní mi ò mọ̀ gbé o. Kó ra ìgbín bíi 12, kó ra ẹsẹ̀ ẹran, kó ra bọ́ọ̀dì, kó wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi tó ń ta panla yẹn ni mo ní kó fún yẹn panla kan tó rọ̀ dáadáa. Kó dẹ̀ ra ata àti gbogbo nǹkan tá a máa lò. Má pẹ́ o, má pẹ́ o. Lọ́tọ̀ tẹ́lẹ̀ yìí. Lọ́mọ owó lábẹ́ pílò. Kó ra gbogbo tó níra. Má pẹ́ o. Kíni. O fẹ́ bù mí jẹ ni àbò fẹ́ plug yín mọ́ mi. Mo kí pé ẹ káàbọ̀. Ẹ kúlé kí lẹ ṣe sílẹ̀ tá a máa jẹ. Ọmọ ṣe lọ sọ́jà sí. You see ọmọ ṣẹ̀ṣẹ̀ lọ sọ́jà oúnjẹ tí mo máa jẹ by this time tí mo ṣe wàhálà lọ látàárọ̀. Ẹjọ́ ẹ̀kọ́ o sí oúnjẹ sílé o wá tọ́sẹ̀ lẹ̀ òun o tẹlifíṣàn yà àbí wo be careful lọ́wọ́ tá a wà yìí o gbogbo ọ̀dọ́ tó ń dánwò mi nígbàmọ́ o kò jẹ́ kó rí ẹ pé. àríran o. Nígbà tí dé lọ́sàn-án báyìí mo kó sí rẹ̀. Bámidélé. Àṣérò mi bàbá ẹ ti ń jó. Onílù ẹ̀ ń bẹ lábẹ́ omi. Fọláṣadé ọwọ́ mi tọ́lá ni Fọláṣadé ni gbogbo ìròyìn tó ń gbọ́ àti oríṣiríṣi ọ̀rọ̀ tó máa ń sọ fún ẹ pé èmi fẹ́ yàwó síta o èmi ń fẹ́ ilé ìwọlé gan ni mi ò ní dà ẹ́ láéláé Ọlọ́run ní jẹ́rin tí máa fi dà ẹ́ tí n bá máa dà ẹ́ ni màá fẹ́ síta ṣùgbọ́n àìní dà ẹ́ òun ló mú mi fẹ́ wọlé bó ṣe jẹ́ nìyẹn Ọlọ́run àṣẹ lọ́rẹ̀ ara yín kalẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Bàbá Bándélé. My dear. mo ń gbọ́ nǹkan tó ń sọ. Lóòótọ́ ló fẹ́ yàwó. ṣé èèwọ̀ ni àbí ẹ̀ṣẹ̀ wà nù kí n fẹ́ yàwó mo béèrè ni tèmi ní pé ìgbé àlàáfíà ló ń fẹ́ kí ẹ máa gbé o kí gbogbo àjọ máa ṣe àṣepọ̀ tó dán mọ́rán mi ń dẹ̀ fẹ́ wàhálà mi ò fẹ́ jà kò jù bẹ́ẹ̀ lọ gbogbo àjọ láṣẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àlọ́ra wa gbó. Àmín. ti bẹ́ẹ̀ ni. ṣiṣẹ́ lójú eégún ìwọ falẹ̀ ní tó bá dẹ̀wẹ̀ nínú kó fẹ́nu sọ àwọ̀ rẹ̀ tiẹ̀. ẹ dìsáàfù gbogbo orú nǹkan ṣe sí yín
ìgbà náà mo tó wá mọ̀ pé nǹkan ti kán àṣẹ náà ti jó mi àṣẹ náà jó lára mi tí mo Bándélé kò tán síbẹ̀ o gbogbo ètò tí ń rí látàárọ̀ kò ṣe nǹkan kan ó wá ṣe paríparí ẹ̀ fún mi. irú ọbẹ̀ wo rè epo lọ lọ́tọ̀ iyọ̀ lọ lọ́tọ̀ omi náà lọ lọ́tọ̀ irú ọbẹ̀ rà ni wo lélẹ́yìí Àjọkẹ́ Ọlọ́run ọba ooo ṣé kí n máa kó eléyìí sẹ́mi báyìí sí ni mo béèrè ni ó fẹ́ jẹ́ kí n máa ṣunú láì ṣàṣejẹ. bọ̀kọ̀tọ̀ wà ń bẹ̀ abọ́dì wà ń bẹ̀. ṣé ọ̀rọ̀ ìran tó wà nú ẹ̀ ni mò ń sọ àbí ọbẹ̀ yìí ò dáa bóyá lè níyọ̀ báyìí kò tiẹ̀ níyọ̀ ni. bàbá Bándélé ọbẹ̀ tẹ́ ẹ̀ tí ì gẹ̀ ẹ ṣe fẹ́ mọ̀ ó níyọ̀ àbí ò níyọ̀. ṣé ó di dandan kéèyàn fi ọbẹ̀ sẹ́nu kó tó mọ̀ pé ó níyọ̀ àbí ò níyọ̀ eléyìí ti ṣó pé ọbẹ̀ yìí ò níyọ̀ irú ìranu wo ló ń ṣe fún mi ṣé o fẹ́ pa mí ni. bí mo ti ń ṣe fún yín tẹ́lẹ̀ náà ni. tí n bá mánéjì ẹ̀ látijọ́ tí n bá complain sí i ṣó léèwọ̀ mo béèrè lọ́wọ́ ẹ̀ ni gbé ọbẹ̀ burúkú kó wájú mi o gbé ọbẹ̀ ranu kó wájú mi kò gbé kúrò. ọwọ́ mi Tọ́lá. ẹ̀dì awájà rè. láàárọ̀ yìí mò ń gbóòórùn ọbẹ̀ kan tó ń ta sọ́sọ́ mo wá níta ló ń ṣe bẹ̀ oníwọ̀ ló ń ṣe. bẹ́ẹ̀ni. jọ̀ṣọ́ bẹ̀ yẹn ṣì kù. stew kékeré ni mi ò mọ̀ bóyá àwa òkè. ìjọba mi gbé má jẹ́ kán fún mi ní poison. all right then. wọ́n lé ẹ wojú ọbẹ̀ múyán ni mò ń gbọ́ àti wojú ọbẹ̀ eléyà lè mú ẹ̀ǹtì. Thank you. Rice ni o. Rice ló ṣe. Good. Rice náà ni mo fẹ́. So diet mi á fi lè balance. Kọ́ ọmọ àmàlà all the time àmàlà láàárọ̀ àmàlà lọ́sàn-án àmàlà lálẹ́ fẹ́ fẹ́ àmàlà ṣe mí léṣe sílé. àmàlà yìí náà ni ìyá Alájẹ máa rò fún ẹ tó sọ pé mo gbọ́dọ̀ máa rò fún ẹ. ìyá Alájẹ òun fún mi lámàlà jẹ gbogbo ìgbà ìjọ kó fún mi túwó onírẹsì ìjọ kó fún mi lẹ́kọ̀ọ́ yangan gbogbo ẹ̀ náà fún mi. honey èwo lẹ máa like. mú yìí. ẹ jẹ́ Felix. ṣé yàrá ṣe. ẹ má bínú pé omi ọbẹ̀ yẹn kéré dé. àti ìjẹ́ ó ti ń dùn lẹ́nu ìwọ ni kò bá mi mú síbí yẹn. ok. oúnjẹ rè. enjoy oúnjẹ. ṣe dá. ọwọ́ mi Tọ́lá àbí ọwọ́ mi tó kìnà pè sórí pé ò lẹ́kọ̀ọ́ lé rárá wọ́n kọ́ ẹ ò gbà bóde rẹ ni kọ́ ẹ ni ṣé wọ́n fi ìpò proper kí o gbóúnjẹ tó gbé wá yẹn wá ṣé bí ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n jẹun lọ́dọ̀ ẹ̀ ṣé bẹ́ẹ̀mi lèmi lọ́sẹ̀ yìí. ṣé nǹkan tí mo wá ṣe iṣó wá burú jù ni mi ò ṣáà lè máa wò wọn kébi pa wọn náà. o lè máa wò wọn kébi pa wọn. dòdòdò ó fẹ́ kí n kú ni mi ò dẹ̀ ní kú sìn lágbára Ọlọ́run mi ò ní kú sìn. ẹ tí ẹ lè kú. nítorí pé mi ò fẹ́ kó fún mi níjẹkújẹjẹ kí n máa ṣunú torí náà ló ṣe wá fẹ́ obìnrin ṣọ́ra ẹ o. kí ló ṣe tó dẹ̀ ṣe kí ló ṣe lọ́ṣẹ̀ tí. kí ló ṣe lọ kí ló ṣe lọ kí ló ṣe lọ o fẹ́ pa àwọn méjì ni ó dẹ̀ á mú omi ò ń dà sí wa lójú for what nítorí pé wọ́n jẹ́ kó fún mi ní poison jẹ orí ẹ̀ dàrú láyé yìí màdìá má bínú jọ náà ó ti tó pẹ̀lẹ́ ṣé mi yẹ wọnú ojú ẹ. owó tí ó tà mí. wọnú ojú ẹ pẹ̀lẹ́ rọra. bàbá Délé ó nà mí torí ìyàwó ẹ
ebi máa ní lórí oúnjẹ lásán ó ná mi fúyàwó ẹ̀. Imagine. Nítorí kó sásẹ̀yìn mo fẹ́ nà jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ make sure pé ẹ̀jẹ̀ jáde lára ẹ̀. ẹni ṣe yàn o àwọn èèyàn máa rò pé bóyá èmi ni mo ń tí yẹn tẹ̀ fi ṣe irú nǹkan bẹ́ẹ̀. no owó tí mi. ẹ wá ń bolẹ̀. ẹ má jẹ fún ọ. mo ní kó jẹ́ kó máa lọ. fílẹ̀ ilé àfi tó wá gbé ni. ẹ wá. fi mi lé jáde. torí gbogbo ó fẹ́ fún mi poison jẹ. kò dáa o. Ọlọ́run mi mo mi bá ẹ sọ̀rọ̀ ẹlẹ́dàá mi mo mi bá ẹ sọ̀rọ̀ gbóhùn mi o bẹ́bẹ́ mi o abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó máa ta ti wéré. Nítorí èmi Fọláṣadé àti ọmọ mi Bámidélé Olúwa kì yóò dákẹ́. Nítorí èmi Fọláṣadé àti ọmọ mi Bámidélé Olúwa kì yóò sinmi títí òdodo rẹ̀ yóò fi. àdúrà yóò gbà Ọlọ́run á wà pẹ̀lú. Ọlọ́run tó pọ̀ rẹ̀ ipá àti agbára ọba lánàá ọba lónìí ọba títí ayé gbogbo ìránṣẹ́ ti wà nínú ilé ìjọsìn láti bí ọjọ́ méje nítorí ọmọ rẹ̀ ni wọ́n ń làkàkà wọ́n ń pe ẹ̀yin Ọlọ́run wípé kí ọmọ wọn kó lè rí ọ̀nà gbégbà kí ìgbésí ayé ọmọ kó lè dára Ọlọ́run fàṣẹ dáhùn. Àmín. Lórí ọmọ náà ògo Ọlọ́run kó búyọ. Àmín. Bàbá ní wákàtí yìí gbé iṣẹ́ ọmọ rẹ̀ ká kí gbogbo ayé lè mọ̀ o gbé wọn ló rán. Mo gbìyànjú mo sáré síbi sáré sọ́hùn pé kó bá parí ìjà yìí kí n lè kó wálé. Bàbá rẹ̀ fà kẹ́kọ̀ọ́rí ó ní obìnrin kóbìnrin tó bá ti kú ònú ilé òun tó fúnra rẹ̀ kẹ́rù kúrò kò lè padà sílé òun mọ́. Lẹ́yìn ọdún méje tí mo ti dúró ni mo pàdé bàbá Tọ́lání kò pẹ́ kò jìnnà bàbá Tọ́lání náà kúrò láyé ò gbádùn ẹ̀ débi kankan tó fi fàyè sílẹ̀ tó kú àmọ́ mo dúpẹ́ ó fi lélẹ̀ fún mi ó fi Tọ́lání lẹ̀ fún mi. Ọ̀rọ̀ mi ṣe ríre. Màmí lórí ọ̀rọ̀ tèmi gangan ìyànjú wo lẹ gbà lórí mi. Bándélé ó gbìyànjú o. Ìyá wa. Ẹ ṣé o. Ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ọ̀rọ̀ ọmọ rẹ. Àwọn ọmọ yẹn ò ní pa ẹ́ lẹ́kùn. Àmín o. Ọlọ́run ní fọmọ yẹn pa ẹ́ lẹ́kùn. Àmín o. Ọṣẹ tí mo ní kẹ́ ẹ fún ni. Tẹ́ni kò fi wẹ̀. Mo fún kódà ó fi wẹ̀. Ṣẹ̀rí ìgbà tó wá fọṣẹ́ yìí wẹ̀ tán kínní yìí ti wá ó peléke. Bàbá ó sú mi o. Ọ̀dà ẹ lójú kó fi wẹ̀ báyìí. Yọ ọ̀rọ̀ fún yín. Yọ ọ̀dẹ̀. Ẹ bẹ́ẹ̀ mọ̀ pé ìran ọ̀gẹ̀dẹ̀ kan rojú àdìdẹ̀. Yọ ọ̀rọ̀ pèsè fún yín báyìí ni. Tọ́jú pé ogun tẹ́ ẹ bá ń sọ fún yọ máa gbọ́ sí ilẹ̀ nù. Kò sábọ́ mọ́la. Ọ̀dọ̀wọ́ rẹ o. Ṣàgbọ́ ikọ̀ wọn orógbó o. Òòṣà ikọ̀ òun òbí. Éèpò ikọ̀ wọn àtàrí. Gbégún abáni sọ̀rọ̀. Óhò là máa jẹ́ o. Ìyá ṣe rí eléyìí ẹ pòrúurú ẹ fi sọ́wọ́ ẹ kó pòrúurú ẹ báyìí kó fi fọ ojú lásán. Ẹ gbádùn mi tó bá ti fi bọ́ ojú báyìí ẹ wá máa kí ìsọ̀rọ̀ rẹ̀. Tíjó tayọ̀ ní í ṣèdè ṣẹ̀kẹ̀rẹ̀ bá ń ròde ìbànújẹ́
ìbànújẹ́ ò ní bá yín sẹ́ẹ̀dì bọ́ọ̀lù mo wí fún yín yóò dẹ̀ ẹ jẹ́ kí n wá ẹgbẹ́ kékeré fi lẹ́sìn ẹni jẹ́ pé kò ní rọ̀ fún yín yọ̀ọ̀rọ̀ ju ẹ̀kọ́ lọ. mo gbìyànjú mi ṣe yàkíyà mi ṣe ìyá tó ń tọmọ ni. Mami, mo ṣetán láti fẹ́yàwó. Ìyàwó. Bẹ́ẹ̀ni. Bándélé, kò fẹ́ fẹ́yàwó. Àṣé òótọ́ náà sọ pé Ọlọ́run òkú òǹbí tó wà. Ó òkú. Ọlọ́run, ó lọ ọ̀dálẹ̀. Àṣé òye ń gbọ́ tèmi. Bándélé á fẹ́yàwó. Ẹni bá fẹ́yàwó ló ń bímọ. Ẹni bá wá bímọ ló ń ṣe bàbá lórí ọmọ. Wọ́n máa ṣe o. Ó máa ṣe o. Bándélé, ọlọ́wọ́ ò gbẹ́kún mọ́. Sọkún mọ́. Ọ̀rọ̀ ẹ ti dayọ̀. Ọba tiẹ̀ wá gé èèyàn ló wá ń di ọ̀rọ̀ ẹ. Tonítọ̀hún ti rún gégégégé lálẹ́ yìí. Má sunkún mọ́. Ọkọ mi, wàá wá fẹ́yàwó, wàá bímọ, ẹ̀yin mi máa fi gbé ọmọ ẹ̀ pọ̀. Ayọ̀ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, mo dolóríire, mo dolóríire lórí Bámidélé o. Ayọ̀ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, mo dolóríire. Ìfẹ́ lágbára jù rírú omi òkun lọ. Ìfẹ́ lágbára jù rírú omi òkun lọ. No condition is permanent. Ẹni ṣàìsàn yé, ẹni ṣàìsàn lónìí, á dìde lọ́la. No condition is permanent. Ìṣòro òní kò ní bá ní dọ̀la. No condition is permanent. Fífẹ́ ló yẹ ká fẹ́ra wa dénú nígbà ìṣòro no condition is permanent. Ìfẹ́ kì í kọ̀ni sílẹ̀ nígbà ìṣòro ṣẹ́ no condition. Olólùfẹ́ mi bá ṣàìsàn yé, ó sì jẹ́ àrùn kan lóní lára. Mi ò ní kàn, mi ò ní tà, bẹ́kún pẹ́ dálẹ̀ o, ìbànújẹ́ pẹ́ dálẹ̀, tómi jẹ́ gba gbogbo ojú mi. Àní mi ò ní kàn, torí no condition, no condition is permanent. Olólùfẹ́ dákun wá fà mí mọ́ra, má ṣe kọ̀ mí sílẹ̀ nígbà ìṣòro, má ṣe yà mí nígbà ìdààmú. Bójú bá kúrò lára, ara rí dààmú. Bétí bá kúrò lára, ara rí dààmú. Bọ́wọ́ bá kúrò lára, ara rí dààmú. Ẹni máa fọ́ mùdùnmùdùn, àfọ́ egungun, àfọ́ egungun kó tó yọ mùdùnmùdùn. Èmi ní ìtakùn, ìwọ ṣáànígi oko. Olólùfẹ́ má ṣe. Ká rodò ká sùn, kí lára alẹ́ fẹ́ mu. Ṣé mo ti pẹ́ ni? Ó pẹ́. Mi tètè rí magi oníyọ̀ ètò sọ yẹn.
àwọn ewédú yẹn ṣé kò wọ́n ṣá. ó ṣì ní àlùbọ́sà yìí. àwọn máa dùn. ó wà ní oṣù ọ̀pọ̀. ṣé tòmátò yẹn ò pọ̀ jù. ó ti ẹ̀pọ̀ gan àtọ́jú ẹ̀. Naija mo fẹ́ dé ọ̀dọ̀ àwọn akin o. wo Bámidélé sórí ọ̀rọ̀ àwọn akin yìí yóò ti sún mi o mo ní mi ìfẹ́ kó máa lọ rí wọn mọ́ wọn ò ń ṣèyàn tó ń rí mọ́yàn. mi ì kó ọ̀rọ̀ ẹ̀ dànù ṣùgbọ́n sùúrù ni àgbàlagbà fi máa ń sá fún màálù èmi náà fẹ́ yẹ̀ wọ́n lẹ̀ gbọ́n gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọgbọ́n ni mi ì dẹ̀ ní pẹ́ lọ́dọ̀ wọn tí màá fi padà. ó dáa 30 ìṣẹ́jú péré ni mo fún ẹ o 30 minutes. 30 minutes? 30 ìṣẹ́jú n ò nílò tó bẹ́ẹ̀ kó tó rí pé omi ọbẹ̀ yẹn á jiná màá ti padà rí. Sondoko wo ọ̀rẹ́ ò yé mi mọ́ kó di pé ta bá fẹ́ rí ẹ ń sìn ká ẹ̀ṣẹ̀ máa nà gàkà tó rí ẹ Sondoko gbogbo eléyìí ò yé mi mọ́ o. kò ń ṣẹ́jú èmi náà mo gbọ́dọ̀ ní time fún ìyàwó mi. o ní láti ní time fún ìyàwó ẹ. bẹ́ẹ̀ni. Sondo time fún ìyàwó ẹ so ìyẹn ló máa bá àjọṣe wa jẹ́ àjọṣepọ̀ wa òun yẹn ló máa dàrú àbí. kò bàjẹ́ rárá ṣùgbọ́n kò gbọ́dọ̀ dí mi lọ́wọ́ láti wá àsìkò fún ìyàwó tèmi náà kí lè la fẹ́ sọ. tá a fẹ́ sọ ìtumọ̀ pé ojú tuntun ń kẹ́ńsìn láti fẹ́ máa lọ wo a máa dúró tí akin fi máa dé tó bá dé àjọ máa péjú báyìí tá a máa sọ nǹkan tá a fẹ́ sọ ni. tá a bá ní nǹkan kan sọ ẹ bá mi lé ní o àsìkò ti lọ. káwá bẹ́ẹ̀ lé. bẹ́ẹ̀ni tún máa lọ. tó bá dé tó bá ṣe pàtàkì ẹ bá mi lé. ó ti dà bẹ́ẹ̀ akin ọ̀nà ló ń bọ̀ Sondoko ó yá máa bọ̀ akin ọ̀nà ló ń bọ̀ yìí. tá a bá ní nǹkan kan sọ ẹ bá mi lé bí mo ti sọ yẹn. Sondoko Sondo kí ló ló ṣòro kí ló ló ṣòro. ọ̀rọ̀ Sondoko ò mọ̀ yé mi o léṣu pé kó dúró kó fi dé ká sọ ohun tá a fẹ́ sọ lóní ká wá bóun lé ká tó sọ̀rọ̀ báyìí. ẹ wo ẹ má bínú sí i òun náà kọ bòròrò tó gbé sílé ni ṣùgbọ́n wà wá lọ bá. a lè lọ bá o tó bá fi dá ìdá èmi àtàkà èmi ò ní lọ ilé ibẹ̀ yẹn. já lọ pàtàkà lẹ já lọ. a kàn fẹ́ rí wéré ni. ọ̀rẹ́ ẹ̀ ń béèrè wọ́n wà títí rún. mo ti mọ̀ pé máa wá. òun lọ bá wọn àbí. màá lọ bá wọn náà ni kí n lè tètè rìlíìsì wọn. ó dáa lílọ tó ń lọ bá wọn sìn yìí ò ní ju 5 minutes lọ tó bá ti kọjá 5 minutes màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ìṣẹ́jú 5 mi ì nílò tó bẹ́ẹ̀ gan. Bijos. Sondoko. Yeah. Sondoko. Kí ni problem ẹ náà? Kí ló dé? A wà lọ́dọ̀ wa. Nǹkan tó yẹ ká yanjú a ò yanjú ẹ̀. A tún délé ẹ. Ó di ká máa gba tíkẹ́ẹ̀tì ká tó bá ẹ sọ̀rọ̀. O ní problem o mọ. kò yé mi o ó mọ̀ pé àníṣe tá a fẹ́ ṣe tó dẹ̀ ká sọ̀rọ̀ ká fi ọ̀rọ̀ yẹn ká fi jóná síbì kan èmi ò rí sí gbogbo òṣì ratamọ́ra yọ yìí o. ẹ wò kò sí nǹkan tó dùn èmi bí ó ṣe rí pé mi ò mọ ọjọ́ tí lè di ẹgbẹ̀wò dání ọkùnrin. ìyẹn ni kẹ́ má gbé wa. ẹ má tanu báyàwó ẹ lọ́jọ́. mi ò lè gbà yín ẹ má tanu báyàwó mi rárá. ọmọ tó ń kọ́ńtró ẹ. Bámidélé time up. Gentlemen. Àwa. Èyí tẹ́ ṣe tó. Ó tẹ pàtó. Ẹsẹ̀ mi sì wúwo lẹ̀. Ẹ kí lè lọ. Bunch of innocence. Rẹ̀mí, ìwọ ló máa lọ̀yọ́ ló máa tọ̀yọ́ bọ̀. Ìwọ lórí ọmọkùnrin ìfúnra rẹ̀ tó ní lá àfi kò fẹ́. Kí ló wá lè dé? Kí ni tó ṣe fún ẹ? Kí ló ń fa wàhálà? Kí ni nǹkan tó dé gan? Màámi, èmi ti mọ̀ kó máa wá bá yín. Mo mọ̀ kó máa wá fẹjọ́ sùn. Ẹ wo màmí, ẹ bá mi bẹ̀ẹ́. Ṣé bí mo ṣe wà yìí, nǹkan tó bá le jọ gẹ̀dẹ̀ lọ, èmi ò kí ń jẹ o.
ṣé rí nǹkan tí n bá fẹ́ báyìí ni kó bá mi jọba ní okun ayé. kí ni tó tún fẹ́ gbogbo èèyàn ló ń sọ wípé o kápá ọmọkùnrin kí ló tún fẹ́ kó ṣe fún ẹ kí ni ohun tó fẹ́ kó ṣe fún ẹ sọ ohun tó bá fẹ́ kó ṣe fún ẹ sọ kí ló fẹ́ kí ni ohun tó fẹ́. ẹ wò màámi nǹkan tó ti regbé òun ló kọ́ mi ránṣẹ́ ọmọ pé àfi tóun bá gbẹ̀san ṣá o. màámi ọ̀rọ̀ mi ní òye èmi ò bẹ́ẹ̀ nìkan kọjá mi ò dẹ̀ bẹ́ẹ̀ nìkan kan bínú àmọ́ ẹ̀rí ọkàn mi ò ní dá mi láre tí mi ò bá gba ẹ̀tọ́ mi lọ́wọ́ bàbá yẹn ìbí ó dẹ̀ jù bí bá a ṣe bẹ̀rù làbọ̀ mọ́. màámi ṣe ń gbọ́ ọlọ́run dé ẹlẹ́jọ́ oníkòtẹ́ lọ́rùn olóhùn gbé lọ sí ilé ẹjọ́ òun gan ló fẹ́ gbé lọ náà. kò yé ẹni. kí ni òye mi kí ni òye mi. ó ti tó ẹ wò ó ti tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn fi ń pàmùkù pẹ̀lẹ́ o ẹ wo àwọn ẹlẹ́gàn bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn wọ́n ti dẹnu ẹ̀rín kalẹ̀ tí wọ́n fẹ́ rin àgàgà ìwọ rẹ̀ míì òun láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gidigidi gan ni ìmọ̀ràn tèmi sí yín ni pé ẹ̀yin méjèèjì ẹjọ́ mọ ohun tẹ́ ẹ̀ ń ṣe kẹ́dẹ̀jọ́ mọ ibi tẹ́ ẹ̀ ń lọ ẹ fi mọ ṣọ̀kan o kó bàa lè dá o ẹ ti gbọ́ alábẹ̀ni relé o. ẹ jẹ́ kí n sìn yín. má sìn mí jókòó tí ìyàwó ẹ fajú ìyàwó ẹ mọ́ra o ti gbọ́ ó dàbọ̀. ẹ ṣeun ma. Hello. How were you, my dear? Akọ́ládé mi Àrẹ̀mú. That's right. Báwo ni? Ṣàlàáfíà ló wà? Ṣé wẹ́dà ṣàfihàn ẹ̀? That's right. Ọmọdé? Oh, that's great. Ìjọ́ wo ló máa dé? Next weekend. Okay, not to worry. Èmi àti mọ́mí ẹ̀ àwa pick ní airport tó bá ti dé ṣàfihàn wa ní detail flight ẹ̀ ṣùgbọ́n. Hang on fún mọ́mí ẹ̀. Hi, love. How are you, my dear? Oh, that's nice. Hi. Ṣó wà okay ṣá? Ṣó ti rí? Èmi àti Daddy a máa ready fún a big time. So get. All right, my dear. Okay. All right. Love you. Hold on fún Daddy. Okay. Má gbàgbé o kó call wa kò ní ṣe flight tó máa ń bọ̀. Right there. Bye. Ṣé ọpẹ́ ní fọlọ́n tó bá dé a máa ṣe Thanksgiving especially. Bẹ́ẹ̀ni. Owó ọ̀tẹ̀ o. Bẹ́ẹ̀ni. Owó ọ̀tẹ̀ o. Àwọn tá a sọ nìyẹn. Ìjọ wo ló ṣì lọ náà? Tá a sọ pé kí ni. Ó ti ṣẹ̀rí ó ń bọ̀ báyìí. Ọlọ́run wà ṣé o tó fẹ́. Akọ́ládé ni Àrẹ̀mú. At last. Long last. Ó ti get master. Tíjà, kí ló ṣẹlẹ̀? Ẹ káàsán. Ẹ káàsán ma. Ẹ wò ṣẹ̀rí ọ̀rọ̀ Fọlọ́runṣọ́ ó ti jó dórí kókó báyìí o ṣe ti gbọ́ kí ọ̀rọ̀ máa ti ṣẹlẹ̀ láàrin òun àtàwọn mẹ́tẹ̀ kó máa jùgò kó máa ju chia lọ́mọdún mélòó ọwọ́ ṣẹlẹ̀ ta ṣẹlẹ̀ ẹ wo chia tó sọ lọ́wọ́ ẹ wo orí ọmọ ó sọ chia lu ọmọ lọ́mọ lórí in fact mi tẹ̀fẹ́ tẹ̀lé wa gan tí bá ṣe pé ó jẹ́ cousin mi ẹ wọ́wọ́ mi lórí pé mo bá wí pé ó ju chia kò ju chia. Fọlọ́runṣọ́ ṣé lóòótọ́ ló gé tíjà ẹ jẹ. Ó fẹ́ ṣe mí léṣe ni ó fẹ́ pa mí. Ó wá fọ́ ọ̀rẹ́ ẹ lórí. Ó ti bẹ́ẹ̀ jù mí. Àmọ́ mi ṣe ti gbọ́ sọ̀rọ̀ sí pé tuntun bẹ́ẹ̀ jù. Ṣàrà fi sílẹ̀. Ẹ wò tíjà Ọlọ́run bá ni mo fi bẹ̀yìn ẹ má bínú. Eléyìí tẹ̀ ṣọ̀rọ̀ má bínú ṣe ti gbọ́ school authority ti ní wípé kẹ́ fọwọ́ mú ọmọ yín ṣe ti gbọ́ ẹ wá school mi fún ẹ ṣe ẹ má yẹ ká rí school wa mọ́ ó ní the deliverance. Àǹtí tíjà Fọlọ́runṣọ́ ṣé mo mọ ìfẹ́ pa mí ni
Ọlọ́run níbo ni mo ti rìnà ọ̀pọ̀ ọmọdé yìí báyìí torí Ọlọ́run irú ìrìn wo ni mo wá rìn yìí. Fọlọ́runṣọ́ ṣó fẹ́ pa mí ni irú ìwà wo ló ń wú báyìí torí Ọlọ́run abẹ́ wílé ni ọ̀la àtọ́túnlá ò ní gbọ́nà wàhálà ṣáá àwítọ́ wọn ni kì máa ní sùúrù kí máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí àgbàlagbà máa tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà ò ní gbọ́ ó dé ṣàánú mi ìwọ ọmọdé yìí ìwọ Ọlọ́run ìwọ Ọlọ́run. Fọlọ́runṣọ́ kó jẹ́ pé n ta wí fún ọ lánàá láàwì lónìí látún wí lọ́la ṣé ìwọ fẹ́ ya létí lápá ọmọ ni o ò mú nǹkan ọ̀dùnnú wánú léèrí látijọ́ ta ti bí ọ àfi wàhálà ṣáá ṣé wọ́n fẹ́ yá bànújẹ́ ọmọ ni dojúmọ́ rẹ̀ ń pè ọ́ tí máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tó wá láti ilé dáadáa wípé àwọn ọ̀wà wọ̀nyí bí ìpàlẹ̀ lèmi náà ti wù tó jẹ́ pé ó kó bá ìgbésí ayé mi mo ṣe sọ fún ọ pé kí wọ́n mọ̀ ọ́ ṣe dáadáa ó ṣe dáadáa ìwọ náà tó sì rí àti mọ jẹjẹjẹ kí n tó gba ti ìwọ náà sọ yẹ kọ́ náà lórí báyìí ẹjọ kí ló dé kí ló fẹ́ kún kí ló ṣẹlẹ̀. Mami Fọlọ́runṣọ́ tún ni Fọlọ́runṣọ́ ò fi mí lọ́kàn balẹ̀. kí ló tún ṣe. ó tún ti gbé wàhálà èdè Fọlọ́runṣọ́ tún ti gbé wàhálà èdè. Fọlọ́runṣọ́ Mami ṣé ẹ ti rí ìdí pàtàkì tí mo fi gbọ́dọ̀ jẹ́ kí bàbá mi ó mọ ìpalára tán ti ṣe fún mi nípa ìbìkítà lórí ọ̀rọ̀ mi. gbogbo ẹ má gba sùúrù ẹ mọ̀ pé mi náà má kékeré fún yín mo yán irọ́ náà ni àdúrà ló ń ṣohun gbogbo tọ́rọ̀ bá ti rí báyìí yan láti kún fún àdúrà ni torí àdúrà ló ń ṣẹ́gun nǹkan ọ̀rọ̀ ẹkún kọ́ ọ ẹ yà pa ẹkún tì sẹ́gbẹ̀ẹ́ kan kẹkún fún àdúrà gidigidi ni. ọkọ mi jẹ́ ká gbàdúrà ó yá kúnlẹ̀ díjú ẹ̀. bàbá wa àti ọlọ́run wa a dúpẹ́ aláyọ̀ ayìnyín lógo nítorí pé ẹ dá wa sí ẹ ṣọ́ wa títí di àsìkò tá a wà yìí. Nigeria, here I come. In fact, mi lè wait láti rí daddy àti mommy. Ó ga o. Lè kókó ń ta gbé. Ẹ jọ̀ọ́ máa rán bẹ̀yẹn o, ẹ jọ̀ọ́ o. Mo ti fìlú sílẹ̀ ó ṣe díẹ̀ o. Ṣé gbọ́? Ẹ̀rọ ń kú yẹ́lò ẹ̀yìn mú bá rí. Uncle Hello. Sir. Ẹ jọ̀ọ́ ṣé ẹ máa wá sí UK? No sir. Àwọn náà ṣe ń ṣàdúrà kọ́lọ́run sún adé bẹ́ẹ̀. Ẹ dẹ̀ débẹ̀ lágbára Ọlọ́run. Àmín àmín. But ojú yìí mo wo ń dàbí ẹni pé mo mọ ojú yìí bí kan. Mo ṣáà ti ń wò látàrọ̀ ọ̀dẹ̀ ti gbé mi láti airport. Mo rántí actor tá a máa wò nínú Yorùbá fídíò yìí tó funfun báyìí tó máa ń sọ̀rọ̀ gan-an. One man from Ìlọrin. Oh yeah, ẹlẹ́ṣọ̀. Good ẹlẹ́ṣọ̀ tó lẹ́nu ẹ̀ máa ń gé kémù. Àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀. Ara méjì lèèyàn rìn Ìkìrun làwọn ọmọ Ìlọrin lèmi. But the same skin lẹ́jọ́ ní the same skin the same look that's nice. So I relate. Ẹ̀yà yẹn máa sọ̀rọ̀ bí máa yẹn ò ṣe gbọ́ but máa yẹn máa ń sọ̀rọ̀ jù mẹ́ but máa enjoy it yeah máa enjoy it. Báwo wá ní gbogbo ìlú yìí lọ? Oh well thank God àbí ìlú bàbá wa náà dùn àbí. Gbogbo ẹ ládùn wà. Ẹ̀dẹ̀kú rìn. Ẹgbẹ́ Nàìjíríà náà ti ń change.
sorry sir. òkìgbé ọ̀rọ̀ àdélé o orí Alábí àfọ̀ calm down. Abami agi o. Sorry sir. ìjẹ́bọ́lẹ̀ orí wọ́n gbọ́dọ̀. ooo ṣé mo ní kẹ́ ẹ dé ni. kí ni. ọmọ bàbá mi ni. bẹ́ẹ̀ ni ọmọ bàbá kan náà jọ ni wá èèyàn mi ò ṣèyàn kò dẹ̀ ṣe fi wá láàrò lásán ẹ̀tọ́ mi tí bàbá mi ò fún mi gbà tí mo wà kékeré tí mo fi yà báyìí ni mo fẹ́ gbà lọ́wọ́ bàbá mi mo sì mọ̀ pé ọ̀nà tí mo fi lè gbà ni pé kí n jí irú òun gbé nígbà tí bàbá mi tọ́jú ẹ̀ ló ń ráyè ló lọ lóyìnbó gbogbo tó ṣe lórí ẹ̀yẹn gbogbo ẹlẹ́mi náà sí papọ̀ ni mo fẹ́ gbà lọ́wọ́ bàbá mi ó yá ẹ tú sílẹ̀. a ń lọ sí airport a fẹ́ lọ gbé Kọ́ládé ìní ló máa dé kó make sure pé kó tún gbogbo ilé tó kó tún lè ṣe ṣó ti tún bedroom ẹ̀ ṣe dáadáa. bẹ́ẹ̀ni ma. ṣó wá rí iyán tí mo ní kó gún fún mo fẹ́ kó farabalẹ̀ gúnyán yẹn dáadáa o kó make sure pé iyán yẹn kó fẹ́lẹ́ bí etí dáadáa ṣó ti gbọ́ mi báyìí. yes ma. Kọ́ládé nìkan kọ́ ló máa jẹ yàn èmi náà máa jẹ mi mọ́ ti yá yín o. Hello. Hello. ṣé bàbá Kọ́ládé nìyẹn. yes ta nìyẹn o. mo láyọ̀ láti sọ fún ẹ wípé Kọ́ládé ti wà ní àkàtà wa. àkàtà yín wo. tó bá yá wa mọ̀ wá tí o bá nílò ẹ̀mí ọmọ ẹ tó dẹ̀ fẹ́ rí ọmọ ẹ láàyè lọ tọ́jú 5 million naira. 5 million naira owó kíni. owó tó o fi lè rí ẹ̀mí ọmọ ẹ padà ni. ẹjọ ta ló sọ̀rọ̀. o fẹ́ mọ̀ wá. ẹ wo hello. kí ni ṣe Kọ́ládé. ọkọ mi Tọ́lá wọ́n ti kidnap Kọ́ládé. kò ì dé. ó ti dé. kidnap kẹ. wọ́n ní ká bá nílò ẹ̀mí ẹ̀ ká lọ wá 5 million naira wa. ó yá 5 million. ẹgbẹ́ ẹ jẹ́ lọ mú checkbook wa. kí ni nǹkan tó ń sọ yìí ọ̀rọ̀ owó ló ń sọ báyìí ṣé 5 million ṣọmọdé owó ni. dáàdi Kọ́ládé nítorí ọ̀rọ̀ àwọn ọmọ ọkùnrin náà máa sọ yìí. ẹ bọ́ ẹ ti ṣe o ẹ bá kó bá mi torí ọ̀nà ẹ jọ. kí ló wá ń ṣe òde farabalẹ̀ àbí kí ni gbogbo nǹkan tó wá ń ṣe báyìí nítorí Ọlọ́run. tàbá kó 5 million múra kó lọ farabalẹ̀ jẹ́ gẹ́ẹ̀tì wọn jẹun nọ́mbà tó fi kó ní. ṣé wọ́n máa wá fún bọ̀. hello. ta ló sọ̀rọ̀. ẹ jọ̀ọ́ èmi bàbá Kọ́ládé ni ẹ jọ̀ọ́ ǹjẹ́ mo lè mẹ́ni tó ń sọ̀rọ̀. ṣé owó yẹn ti rẹ́dì ni. ó dáa màá wá 5 million wá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí kankan ṣe ọmọ yẹn ẹ jọ̀ọ́ tá bá ń kó bọ̀ ibo ní ká kó wá. ṣé o mọ odò ọlọ́parun. mo mọ bẹ́ẹ̀ mo mọ odò ọlọ́parun. tó bá ti sọ̀kalẹ̀ níbi ojú títì yẹn wàá gbàrin ọ̀pẹ méjì wàá já sí ibi tí iléeṣẹ́ blọ́ọ̀kù tí wọ́n ti ń yọ blọ́ọ̀kù rọ̀ sísàlẹ̀ bẹ̀ wàá kan odò sẹ́lẹ̀rú kan. ẹ ṣe mo ti gbọ́. wá jẹ́ kí n sọ fún ẹ o tó bá ti ń bọ̀ má mú ọlọ́pàá lọ́wọ́ àwọn sójà ni kó lọ kó kẹwàá máa bọ̀ wàá mọ̀ pé lákọ làwọn gan wà bí ìbọn. mi ní mọ́lọ́pàá dá ẹ jọ̀ọ́ ǹjẹ́ mo lè bá Kọ́ládé fún rẹ̀ sọ̀rọ̀. o fẹ́ bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. hello daddy. Kọ́ládé ṣé o wà okay. ẹ jẹ́ bá sọ̀rọ̀. daddy mọ́mí ńkọ́. Kọ́ládé ṣé o wà okay. yeah I'm fine I'm cool. wọn ò nà mí wọn ò ṣe mí léṣe. ẹ o daddy ṣé rí gbogbo nǹkan tó ń fẹ́ owó tó ń fẹ́ yẹn ẹ fún wọn ṣẹ́ gbọ́
mo yìí ní pound sterling tí máa fún yín padà tí mo bá ti dé UK ẹ jọ̀ọ́. I got to be alive, daddy ẹ jọ̀ọ́. Má worry, má arrange kò wá okay ṣùgbọ́n. I love you, daddy. Kọ́ládé Kọ́lá. Kí ni gbogbo ilé ìtòrí Ọlọ́run ká ní mo ṣe kí ni mo rà ń gbà wọn mi kì í kọjá àyè mi ń gba ìyàwó mi báyọ̀ ṣe business for God's sake 5 million tán. ẹ bá mi wọ́wọ́ mi torí ọ̀dọ́ ẹ lọ́wọ́ yìí ẹ jẹ́ ká lọ́wọ́ mi. jẹ́ kí n gbé commission. tẹ̀lé mo ní kí n má kọ́ ọlọ́pàá wa. farabalẹ̀ kò ní ọlọ́pàá òbí tẹ̀lé wa á kàn sọ fún náà ni. Olówó ìṣàánú mi. Robert. Yí padà síbi tó ti ń bọ̀. ẹjọ́ torí ọlọ́. Gbé ẹrù ọwọ́ ẹ sílẹ̀. Òun rí. Ṣó pé. Ó pé pérépéré. Kọ́lá dídà. Ọlọ́runnífẹ́mi Adébáyọ̀ Àjàsá Sondoko lórí o. Sondoko. Èmi Bámidélé ọmọ Fọláṣadé Àkànkẹ́. Bámidélé. Bẹ́ẹ̀ni. Ọmọ Fọláṣadé. Bẹ́ẹ̀ni. Ìwọ ló ń pè ní Sondoko. Bẹ́ẹ̀ni. Ayé mi o ń gbé. Àtàrẹ rẹni tún díẹ̀ ṣe ó ń fi ògùrò ṣẹ̀sín tógùrò bá rẹni tún díẹ̀ ṣe yóò da ajatare lọ. Ìbáṣepẹ́ gbogbo ohun tó ń ná lérí Kọ́ládé tó bá ná lémi náà lórí ń bá ṣe ọmọ fún ọ. Ṣùgbọ́n ẹ̀tọ́ tó yẹ kó o fún mi nígbà tí mo wà kékeré gẹ́gẹ́ bí ọmọ sí bàbá tó fún mi ni mo gbà lọ́wọ́ ẹ̀ yìí. Ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o Bámidélé tó bá farabalẹ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o. Mo mọ̀ pé Kọ́ládé ọmọ bàbá mi ni n ò sì jẹ́ kí nǹkan kan ó ṣe é. Ó ti yé ọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Everybody stay where you are. Ìwọ bàbá yìí pẹ̀lú gbogbo bí mo ṣe sọ fún ọ tó o tún lọ kó ọlọ́pàá wá. Ẹ̀rín ẹ̀ pa mí ó ń yà ní ó jẹ́ tó pọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ. Stay where you are, don't move! Stop! Stop here! Ẹ bá yín bọ̀! Kọ́ládé gbà mọ́mọ́ mi nì.
Bandele ìwọ bàbá yìí tí mo sì sọ fún ọ. ọ̀yà rẹ́jísítà ẹ yé ṣe gànràngànràn ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ lè mú mi bẹ́ẹ̀ ni. ká ní o lè mọ́. Kọ́ládé má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. Ọlọ́run àbá ọ. Ìwọ bàbá yìí o sì fi ọwọ́ ara rẹ sí rẹ. Orúkọ Jésù. Orúkọ Jésù. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run àánú ọmọ rẹ ó wúlẹ̀ níwájú tí àánú kìí ṣe níwájú àwọn ẹlẹ́ran ara. Ọlọ́run gbàdúrà fún. Bàbá gbàdúrà fún. Kristi gbàdúrà fún. Ọlọ́run gbàdúrà fún. Àṣìlẹ̀ ọ̀sán ìdáná. Yehova. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Ègbé ni fún ẹni tó sọ nígbà tí ẹ̀mí Ọlọ́run ò sọ kankan. Bí a ṣe ń gbàdúrà lọ, ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé kí ẹ máa yìn òun lógo ni. Hallelujah! Ògo ni f'Olódùmarè. Ìdí ni wípé èso tí a ṣẹ̀ṣẹ̀ fi ta yín lọ́rẹ ni Olúwa ń sọ wípé ọmọ olókìkí ni. Ọlọ́run sọ pé ìràwọ̀ ọmọ náà yóò tàn, ó ní ògo rẹ̀ yóò búyọ débi pé ẹnikẹ́ni ò ní lè dọwọ́ bo ògo rẹ̀. Ṣùgbọ́n o Olúwa sọ pé ká gbàdúrà gidigidi kí a má bàa fi ọmọ náà pa wá lẹ́kún lọ́jọ́ iwájú nítorí ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀. Alàgbà ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run àtúbọ̀ sọ agbára ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ rí sí wa yìí ìgbésẹ̀ wo lẹ rò pé a lè gbé tí yóò fi ní ṣẹlẹ̀. Jésù wípé iṣẹ́ ìyanu kankan kò lè ṣẹlẹ̀ bí kò ṣe nípasẹ̀ ààwẹ̀ àti àdúrà. Kí nǹkan ìmọ̀ bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ààwẹ̀ àti àdúrà la fi lè ṣẹ́gun ẹ̀. ṣé ìwọ ọmọ burúkú ò ní jẹ́wọ́. Kí ni ṣe é gan ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tí n bá ti kó jewelry sílẹ̀ ló máa ranjú mọ́ tó máa rí pé ó jí nǹkan nù ẹ̀. Ìjọ́ kìíní àná ríǹgì ló jí ó ṣe tó ní ìwọ kọ́ ló jí tún wo eléyìí sìn níbo ni neck chain mi wà. èmi kọ́ mà. ìwọ kọ́ ló mú. àmì mú. ìwọ kọ́ ló mú ló máa sọ àwa mélòó là ń gbénu léyìí ṣé dáàdì ló jí ni àbẹ́mi tí mo ní nǹkan ni mo gbé. àmì kí n jalè mọ́. bẹ́ẹ̀ náà sọ̀hún idiot olè burúkú. Ta ló ń jíra wọn ní nǹkan tá a máa ń jí ní nǹkan. Ẹ má da olè olórí burúkú ẹ̀ lóhùn gbogbo ìgbà máa kó mi ní trinket á máa jí mi ní jewelries tí mo fi sórí dressing table ló tún mú yẹn. èmi kọ́ ni mo lò sá. Ìwọ kan ló mú ṣá ó múra ẹni ìwọ ló mú ìwọ kọ́ ló mú kó yá wa jáde ó ti gbọ́ ó yá parẹ́. olè kò mọ̀jú kó máa jalè lọ mi ò mọ iye àwa táwa nulẹ̀. Wo já fi tọmọ yẹn lẹ̀ jàre láàárọ̀ yín gbà tí mo fẹ́ jáde mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan àmọ́ ọkàn mi fò ọwọ́ mi tọ́lá wọ́n ní ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mò ń lá àwọn àlá kan àlá náà fi bẹ́ẹ̀ yé mi mo dẹ̀ tọ̀ àwọn aríran lọ wọ́n ní a ń láti kún fún ẹ̀bẹ̀ àti àdúrà gidigidi pàápàá ìwọ wọ́n ní bá ṣe máa ṣàdúrà yẹn ni pé wàá lọ sí ìgbélé fún odindi ọjọ́ méje wàá dẹ̀ ní àwẹ̀ bíríbírí fún ọjọ́ méje àwọn àdúrà tó máa gbà ní àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ tí èèyàn ti ṣẹ̀ ká máa fi ẹ̀sùn ẹ̀ wá sọlẹ̀ sórí ọmọ ẹni. ẹ wò in the first place ṣe rí ti àlá yẹn ẹ mọ̀ pa làgọ̀ kì í ṣe gbogbo àlá téèyàn bá lá ló kúkú máa ń ṣe ló máa ń rí bẹ́ẹ̀. ẹ wo ẹ lọ sọ fáwọn tí wọ́n sọ pé àwọn ríran fún yín èmi kọ́ náà rí sí o orí mi kọ́ ẹlẹ́dàá mi kọ́ èmi kọ́ náà rí sí rárá èmi ò ṣẹyàn kankan kí ni kàn mí kan anybody èmi ò ṣẹyàn sẹ́ẹ̀. Tọ́lá ó ṣe ń sọ̀rọ̀ bí ìyá ọmọ báyìí ńṣe ló yẹ kó má ṣẹ̀ṣẹ̀ abiyamọ ìyá tó wà nù abiyamọ àti ìyá ọmọ yes ìyá ọmọ ni ò ń bìkítà ṣùgbọ́n abiyamọ ó máa kí àlọ́tún máa kí àlọ́sì nígbà tó gbọ́rọ̀ ọmọ ẹ̀ wá tiẹ̀ tara
kí ló ń ṣe ẹ́. tani wá ní mo ṣèyàn kan sìn ṣé ẹ wo jẹ́jẹ́ mi ni máa ń lọ tèmi èmi ò dẹ̀ robi sẹ́yàn kankan ẹni bá robi sí ọmọ mi ó máa forí ara ẹ̀ gbé ni. ó dá ọmọ tí màá sọ fún ẹ tó o bá tiẹ̀ lè dúró ọjọ́ méje sí ìgbélé tí wọ́n sọ fún ẹ lọ fún ọjọ́ mẹ́ta kó dẹ̀ gbàdúrà kó gbà àwẹ̀ ó ti gbọ́. mi ò lè lọ sí church fún ọjọ́ mẹ́ta kankan nítorí èmi ò lè jẹ́ kí mosquito wá jẹ mí mi ò lè lọ moreover mi ò lè gbàwẹ̀ ẹ̀yin gan ẹ mọ̀ pé mo ní ulcer èmi ò gbàwẹ̀ kankan kọ́kọ́ ní sọmọ tèmi ìyẹn dá mi lójú torí mi ò robi sọmọ èèyàn kankan. mo wí o mo sọ tèmi o. wọ́n máa ní ká gbàdúrà èmi lè gbàdúrà èmi ò ṣẹyàn kankan so èmi ò lè lọ jókòó kí mosquito máa jẹ mí àti mi ò ṣẹyìn tí mo ń tẹyìn àti iye ìṣẹ̀kan tó máa wá affect ọmọ ọlọ́run má jẹ nígbà tí robi sọmọ mi ó máa forí ara ẹ̀ rú. Ìwọ bàbá yìí wọ́n sì fi ọwọ́ rẹ̀ ṣe ra. bákan bá sọ̀rọ̀ fún ìṣẹ́jú péréte. Well, no problem. Couple. Yes, sir. Yeah, sister wọn mú wọlé wọn. ẹ tẹ̀lé. Ní ju ìṣẹ́jú márùn-ún lọ. báwo ni kí ló dé tó wá ṣe báyìí Obama ti fi ìwà àwara jádà lẹ́ẹ̀kan. ìwọ bàbá ẹ̀ mo ní mi ò mẹ́rí kí ló dé mo ní mi ò mẹ́rí. ó bá ń délé má ṣe báyìí o ọ̀rọ̀ ẹ̀ ò ní yọrí síbi tí ò dáa o sórí gbogbo wàhálà tó wà ńlẹ̀ báyìí mo bí tọ́rọ̀ àbúrò ẹ̀ yọrí sí ṣó tún wá da kọ́rọ̀ ọwọ́ náà wá yọrí síbẹ̀ má sọ mí dàgàn alẹ́ nítorí Ọlọ́run má ro dúdú fọ̀pọ̀ ọ̀rọ̀ adégun jọ torí ẹ̀ ni mo ṣe mú agbẹjọ́rò dání wípé kí wọ́n gba onídùúró fún ẹ kó kúrò ń bíbà yìí. kí ló dé gan mo ní mi ò mẹ́rí wọ bàbá yìí. alàgbà èdè ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ yìí ṣe ríru kéèsì tó wà nílẹ̀ yìí ó mà lágbára gan tí wọ́n bá gbé yín lọ sílé ẹjọ́ àjọmọ̀gbé abduction nítorí lágbára ni kí lẹ fẹ́ máa wí níbo lẹ fẹ́ kọ̀rọ̀ tí yín náà já sí ibi tọ́rọ̀ tí àbúrò yín já sí pẹ̀lú chief ń sìn mo pé tó lágbára díẹ̀ ni ní tẹ́ máa wò nìyẹn orí bíbẹ́ kọ́ lóògùn orí fọ́ ẹ̀bá kan ti ṣe bẹ́ẹ̀ ti ṣe yẹn bí nǹkan ti wá rí ẹ fààyè sílẹ̀ fàtúnṣe ká yanjú ọ̀rọ̀ yìí nítòbí nùbí ká bá wọn ọlọ́pàá sọ̀rọ̀ ká gbà bẹ́ẹ̀ lé ká dẹ̀ yanjú ẹ̀ once and for all bọ́rọ̀ mi ò yé yín sìn ẹ jọ. èmi ti sọ fáwọn ọlọ́pàá kò sí àyanjú kankan bí kankan ẹ jẹ́ ká lọ sílé ẹjọ́ ẹ jẹ́ kí ìdájọ́ dàn lórí ẹni tó bá ṣe tí ò dáa ó yẹ kóun náà kó yọ ọjà ibi tó bá mi dérè èmi ò parí ọ̀rọ̀ kankan mo dẹ̀ ti sọ fáwọn ọlọ́pàá wọn ò gbọ́dọ̀ gbà wàá lọ sílé ẹjọ́ ni. Bándélé ọ̀rọ̀ yóò ń ṣe kékeré má ṣe báyìí nítorí Ọlọ́run má ṣe báyìí gbogbo tí n bá fi ṣe bẹ̀rẹ̀ sí dáríjì mi láti sin lọ ni o jọ nítorí Ọlọ́run mo bẹ̀ ẹ́ mo ní ká gbẹjọ́rò kó wá dúró kó lè kúrò níbí báyìí ni mo dẹ̀ ti bá commissioner of police ọ̀rẹ́ mi ni mo ti bá sọ̀rọ̀ ó dẹ̀ sọ pé àwa nǹkan ṣe sí ká yanjú ọ̀rọ̀ yín bí báyìí jọ má jẹ́ kí ọ̀rọ̀ ilé ẹjọ́ wọ̀ tí ọ̀rọ̀ ilé ẹjọ́ bá wọ̀ kó dá mọ́ o. ẹ jọ sẹ́rí tí mo wò ni pé ọ̀rọ̀ yìí sì ń lé lára alàgbà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá ká sì fún ní sùúrù díẹ̀ sí fún ìbínú àlàyé wa máa yé nítorí kọ́rọ̀ yìí ó lè bá yé yín dáadáa ló jẹ́ kí chief wa ṣàlàyé fún mi ó ti jẹ́ ká fún ní time díẹ̀ sí ká padà wá. kò sí nǹkan kan tá lè ṣe sí mi ò ní gbà. rọ́kọ̀tù kọ́ lọ́rọ̀ yìí. èmi ò lọ sílé ẹjọ́ agbẹjọ́rò ẹ má jẹ́ ntẹ̀yìn jẹ ẹni tó lè mú mi kúrò ń bí ilé ẹjọ́ ni tí a bá ti mú mi kúrò ń bí mo sọ bẹ́ẹ̀ yẹn ọlọ́pàá o tí n bá ti kúrò ń bí ilé ẹjọ́ mò ń lọ mi ò ṣe ètò fàtúnṣe kankan. ẹ jọ̀ọ́ ẹ bá mi búrẹ́dì àtẹ̀pà wá o pẹ̀lú pé tàbí méjì. ojú ẹ gbọ́dọ̀ já ni ebi ń tọ́ fọwọ́ ara rẹ fà ni ìjọba bá mi dérè. ok ṣé ẹ ti wà ó ti gbọ́dọ̀. ẹ bá fọ́ọ̀tì. Easy, thank you.
ọ̀rẹ́ mi sọ ti bínú báyìí. máa kọmíṣánná ní àmì ìbínú. má bínú jọ jù lọ. mi ò bínú. ẹ má bẹ̀rẹ̀ náà. má bínú jókòó. Sergeant gbé iṣẹ́ àkàn fún mi. ẹ jókòó ẹ jókòó. DSP. Sir. Mo bá mi délé fún mi. Okay. Bá mi délé. Yes sir. Mo mọ̀ pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ náà. Kò dẹ̀ sẹ́ni tó máa ṣe tí inú ẹ̀ ò ní bàjẹ́ àbí tí ò ní dùn. Sórí gbogbo ètò ìtẹnumọ́ látẹ̀yìn yẹn mo fẹ́ ká wọ egbò ẹ̀ kó dópin lẹ́nu. Nítorí náà mo fi invite ọ̀rẹ́ mi àti màmá ẹ̀ pé kan witness ẹ̀. Òótọ́ ni bàbá ìṣe mọ́mí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ lé ni èní gan la máa parí ẹ̀ Ọlọ́run adé foríjì wa ọ̀rẹ́ mi àmọ̀pọ̀jọ́ ọ̀rọ̀ yìí ti pẹ́ ó sì ti ba nǹkan jẹ́ jìnnà àní alternative sí ni pé kó o tọrọ àforíjì lọ́wọ́ àwọn méjèèjì k'Ọlọ́run dé foríjì wa gbogbo ọ̀rọ̀ yẹn sìn agbọ́dọ̀ tí ló gbòòlé màá dẹ̀ make sure pé wọ́n gba béèlì òun kó kúrò níbí mo fi Ọlọ́run bẹ́ẹ̀ ni ṣẹ́gbọ́n. Akin ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín a lè máa tún wí àwòtúnwí asán kankan mọ́ torí pé èmi gan fúnra mi mo mọ̀ pé mo ṣẹ̀ Àjọkẹ́ mo dẹ̀ mọ̀ pé mo ṣẹ̀ Bámidélé mo wá bẹ̀ wọ́n torí Ọlọ́run kàn foríjì mi kì í ṣẹjú èmi náà ẹ jẹ́ ká gbà pé ká dára bọ́lọ́run ṣe kọ́ ni Àjọkẹ́. That's all right. Má lọ àríyìn gbélé ẹ̀ sí. Wọ́n àríyìn gbélé lọ́ọ̀yà náà dẹ̀ máa tẹ̀kùn. Ó délé ní ilé ìdáwòrán.